It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. Ọkọ̀pọ̀rọ̀ ìjímèrè mi olóṣèfà fún agogo igi gbada ìjímèrè mi olóṣèfà fún àjà ẹ̀mí yín ò ní kù kan tẹ́ ẹ bá sọ wípé ẹ ò ní dáwọ́ nínú iṣẹ́ ẹ̀mí ní ṣíṣe. Alóore Ọdúnládé Adékọ́lá lágbèdè méjì ayé àti ọ̀run níbi tó ti dá wọn lẹ́jọ́ fìyà jẹ wọ́n bí ẹni máa kú sinimá yẹn rèé o Alóore làkọlé rẹ̀ ó ti jáde from the stable of corporate picture ṣé kí movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá àwòtún òní sinimá titun Alóore. Gbọ́ Alóore ta ló fi ṣẹ́ràn tó jíṣẹ́ ta ló lóore tí ò ní mẹ́nìkan ìpàdé di lẹ́sẹ̀ ògbèjìlá gbèdé méjì ayé àtọ̀run níbi tí náà ti ń dilẹ̀ lẹ́yìn asusu jẹ́ ta lóore má ṣe ti ń jẹ gbẹ̀tàlá yà níwájú oníbodè Ọdúnládé Adékọ́lá jígan lógun gbàgán lógun pàṣán Olódùmarè kàkàkà bí ẹ̀yìn afọ́gun. Ọjọ́ kìíní àná tó ní kinní kan ló gbé ọ lọ fàáfàá ṣóun tó gbé ọ wá bí fàáfàá ṣóun ló gbé ọ trabayé ó ti trabayé ìdọ́dọ̀ mi ń bí o wọ́n lù ọjà létí. Ọdúnládé Adékọ́lá àti Zainabu tí ó mọ̀ tó ayọ̀ pàtó rẹpẹtẹ ná mẹ́wàá wò nínú sinimá ńlá yìí. Alóore sinimá tó gbóná rìtìrìtì tó da jẹnẹjẹnẹ bólẹ̀. It's a blockbuster written and produced by Zainabu Moturayo, directed by Wasiu Owoya Gauzu, packaged by Ọláyẹmí Jimoh Yenkem, starring Ọdúnládé Adékọ́lá, Zainabu Moturayo, Jamiu Azeez, Alunge Jerry, Ọláyẹmí Jimoh Yenkem, Àmùdá Èkó, Juliet Jatto, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́, Owólabí Àjàsà, Káyọ̀dé Akíndínà Mr Paragon, Fúnmi Abija, Kùkùté, Fẹ́mi Ṣónọ́láyà Ṣàpọ̀n, Olúṣèyẹ James Akérògùn, Àlí Káyọ̀dé Agboola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìtàpá àkọlé ẹ̀ ní Alóore subtitled in English. Ó ti jáde báyìí from the stable of corporate pictures. Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá. Movie City, Ami Arena Shopping Complex, Bọ́ládé Oṣòdì, Lagos. Ó tún wà ní Koma Road Multimedia àti lọ́dọ̀ Mercury Pictures l'Arena Oṣòdì. Ó tún ti ń trend lórí YouTube. Ẹ click sórí Yoruba Plus TV kẹ́ẹ̀rí náà wò. Sinimá titun Alóore àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. For the past 1 week, not to one by me, we're going to watch it. What happened, Debbie? Emiji. Mary, she's always eating fruit. Ọkàn máa padà sí Nigeria ní month end. But the shock me on my fellow leko today. Even her daughter Nadia, òun náà máa wà on holiday by month end. So plus or minus month end, wọ́n máa padà sí lọ. I know, Shemi. O lè kó pẹ̀lú wọn títí dé month end. Èmi ń travel lọ́la ṣá, ṣe rántí. Bóyá ká kú jọ máa lọ. Kí ni?
ẹ̀yin kọ́ là ń bá wí ma. Èmi ò bẹ́yìn náà wí ní sọ̀rọ̀ nípa gossip. Mo mí ní kí ni sound? Sound. Yes. Ṣé yóò kó sound yẹn? Ó jọ bí ìgbà tí èèyàn kan fò fence tó dẹ̀ land sínú compound. Sorry, baby. Sorry. Yes, I'm going to one. Yeah. Hello. Okay. Joe. Stop. Hello. Gbawa Lowo Biliki, Biliki, eléyìí màkà ogun Biliki, okun ọ̀rọ̀ ní kí gbìyànjọ́ Biliki, síbẹ̀ ṣe lè ṣe dálé dálọ́mù, ojúmọ́ kan ìmọ̀tọ̀ọ̀tọ̀, ògbóná, 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 ẹ máa tọ̀, ògbóná, ògbóná, ẹgbẹ́ o. Ewo ló dà. Dúnà, o sì fẹ́ travel náà, o sì ń lọ, o sì fẹ́ travel náà, ládùúrú rògbòdìyàn tó ṣẹlẹ̀ nínú ilé lálẹ́ àná, o wá fẹ́ dá fi ìyàwó ẹ̀ nìkan lẹ̀ sílé, travel lọ sí ohun adágbógbó àbíbọ̀ ló ti ẹ̀ pé ibi tó lọ náà. Ọ̀gá àdúgbò. Ẹ káàbọ̀ ẹ kú ẹ̀sìn iléyà.
ẹ má bínú kò ń ṣe pé ohun èmi náà kì í filẹ̀ bọ̀ bó ṣe jẹ́ ni àwọn ọ̀gá mi ti ń dúró dè mí ní airport. I have a flight to catch in the next 1 hour, so I need to run. Emma Ori, estate chairman, Mr. Rafiu àti CSO ń bọ̀ nsìn, and thank God you're still around, so Emma attend to Abi. Emma bínú ṣe. Lẹ́nu tiẹ̀. No, ṣé ní àná lálẹ́ àná nígbà tí ìwọ àti ìyàwó ẹ̀ tẹjọ́ ń kùn síra yín létí yànmùyàn bíi yànmùyànmú tẹ́ ń sọ̀rọ̀ mi láì dá ìgbégbà wo ni mo máa kúrò nínú ilé ìgbà wo ni mo fẹ́ lọ́dẹ̀ mi padà tó torí ọ̀nà ṣé ọ̀rọ̀ yìí pé mo máa ní ìdí mi fún ìyàwó ẹ̀ gbà yẹn. Àǹtí Biliki kò máa rí bẹ́ẹ̀ àmọ́ ẹ bá sọ̀rọ̀ yìí. Tí bá gbé pàlú fẹ́yìn méjèèjì papọ̀. Ibi báyìí ibẹ̀ yẹn ni mo jókòó sí tẹ́yìn méjèèjì tẹ́jọ́ ń jẹun tẹ́ ń ṣe yànmùyànmùyàn bẹ́ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ mi láì dá àgàgà ìwọ yìí ìwọ olórí mi orí àgbò yìí òwò sọ pé thank God you are still around. No, ṣé mo jẹ́ ká jẹ́ lè jẹ̀lé ẹ̀yìn àbí mo jọ bodyguard lójú yìí àbí ìwọ yìí gọ́gọ́ ìwọ yìí ìwọ gọ́gọ́gọ́gọ́ ló ń sọ pé ìgbà wo ni mo máa kúrò nínú ilé ó sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ parọ́ parọ́. Ẹ má bínú Àǹtí Biliki mo kó tó ṣe lẹ́jọ́ ṣé fẹ́ bí mi máa lọ because ó ti ń late for flight ẹ̀. I need to run. Mo late for flight. Ó káàbọ̀ tó bá late for flight wọ́n á dẹ̀ búkù mi fún gbà tó yẹ ti pé flight ti tán láyé. Wá ṣé snow wà níbi tó ń lọ ní àbí kí ló dé tó dìbí rẹ̀ báyìí? No, wọ́n sọ pé it's a bit cold over there. Wọ́n sọ pé it's a bit cold over there. Ó gbọ́ rárá àti rárá. Mi mọ nǹkan tábúrò mi rí lára ẹ̀ tó ṣàtọrọ mọ́ ẹ pé àfiwọ́. Ìwọ ló ń ṣáà nífẹ̀ẹ́ ṣá. You're not man enough. Look at you. Ojo cheese balls, ojo nǹkan pàfùpàfù, ojo nǹkan fẹ́lẹ́fẹ́lẹ́, ojo ọ̀rá, ojo nǹkan gidi, ojo nǹkan tó strong, ojo nǹkan tó rí lẹ́búlẹ́bú, ojo atẹ́gùn, ojo nǹkan tátẹ́gùn lè mí dànù, ojo kóró pé dúró ṣé premature ni ẹni. No, full circle ni mi mo pé 9 months. Irọ́ half circle ni o lè jẹ́ full circle, half circle ni bó ṣe wà. Tí n bá wo history ẹ̀ dáadáa gan bí quarter circle ló máa tún jẹ́ gan pàápàá. Ó bó ṣe wà yìí o lè má ju 4.5 months lọ. Tán fi bí ẹ bẹ́ẹ̀. I was 9 months and some weeks. Níwọ̀ yìí níwọ̀ kìíní jẹ́gẹ̀jẹ́gẹ̀. Bó ṣe wà yìí eegun náà máa bí ẹ. O ò lè tí ì ní flesh kankan lára. Eegun báyìí ló máa jábọ́ wọ́n nídìí ìyá ẹ̀. Wọ́n kàn lọ wá lọ́rùn ẹ sínú incubator. Wọ́n máa rè é, náà máa rè é. Ọlọ́run ló ní kó má kú sínú incubator gan. Wọ́n lè má ní òkú lórí ẹ̀ gan pàápàá. Ó wá dàgbà tán ní ìsìn, ó wá di fáìbọ̀, ó ṣàkó òṣì. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. Anyway, abẹ́ tọ́jú ẹ̀. Àwa náà la kún tọ́jú ẹ̀ láti kékeré. Abẹ́ tọ́jú ẹ̀. Tó máa ṣe kí akọ máa lọ ohun adágún ogun àbí bolo ló lọ. Ogadugo. Don't miss me too much, okay? Ṣẹ̀kẹ̀ máa já sọ̀rùn ara yín ni. Àbí wọn lè sí gan pàápàá. Ṣé bẹ́ẹ̀ já sọ̀rùn ara yín ni? Ṣé bẹ́ẹ̀ fẹ́ ìyapa ń tara ni? Ṣé ìyapa ń tẹ̀mí ni? Ó dára mọ́. Ṣọkẹ̀ máa gbé pọ̀ dédé mọ́tò ni. Ó dára mọ́. Ìfẹ́ pa mí kú táwọn ọmọ ayé ìfẹ́ lé sí ra. Méjì ṣe bí mùsùlùmí. Ìrata mọ́ra yìí. Pẹ̀lẹ́ o. Chairman estate wa lélẹ́yìí Mr. Rafiu lórúkọ wọn. Assistant CSO wa ni Mr. Tade. Miss Salome ni àwọn ní estate treasurer wa. Mrs. Saloma ṣàwọn ẹjọ́ ta làwọn. Orí yín ti dàrú Mr. Dàgbàjẹ́ra òfin. Ẹ gbádùn ṣá. Ṣé mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ṣá? Ṣórí yín pé ṣá? Ẹ máa bàjẹ́ gidi gan ni o. Ó bàjẹ́, ó fẹnu họra, ó gọ̀ gidi gan.
ìwọ kíní kan tó dàbí gorilla sórí ẹ pé ṣá can you imagine odidi chairman estate wọ́n pè yín pé nǹkan ṣẹlẹ̀ láti òru àná ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń kẹ́sẹ̀ lẹ́sẹ̀ bọ̀ ẹ wá rúkú òṣì bọ̀ ní past 12 so tó bá jẹ́ pé nǹkan yẹn nǹkan tó máa mẹ́mi lọ ni ṣé bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa wá kó ẹsẹ̀ lẹ́sẹ̀ yín tẹ̀ṣẹ̀ máa wá tó ẹsẹ̀ lẹ́sẹ̀ bọ̀ rí. no ẹ sọ fún mi chairman wọ́n sọ yí pé o lè jà ẹ̀ ń bọ̀ ń bíbà yẹ di bí àlùbọ́sà no tá a bá wá pè yín fún kọ́mọ́ ń bí kí lẹ máa wọ ọjà rí no tá a bá wá sọ fún yín pé kẹ́ wá bá wa ṣe léyà ń bíbà ìjọ kí lẹ máa kó sí o chairman orí yín ti burú yín ti dàrú èèyàn aláìlọ́pọlọ aláìnílàkàyè jàtìjàtì oníranù ní òṣì lẹ́sẹ̀. ẹ má bínú CSO là ń dúró dè àìpẹ́ ìmúgbọ́n pé CSO travel ìdí nìyẹn tí assistant wọn fi tẹ̀lé mi wá. but still tí introduce the woman yìí sí wa àwa mọ̀ yín àdèmọ́kọ yín ta lárábìnrin who is she. ìyá kùkùté ṣe gbádùn ṣá èmi lẹ́nu bí ẹnu asínsọ̀ kan tẹ̀ sọ wípé wú ìṣiṣẹ́ wa ókè ṣá wọ́n introduce gbogbo yín sí mi wọn ò tí introduce èmi sí yín ṣé mọ bí mo ṣe jẹ́ are you normal are you okay ṣé wà ókè ṣá ẹ jẹ́ kó rí yín pé o tẹ bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ níbí báyìí. Aunty Biliki calm down. Okay. Aunty mi ni wọ́n wá kí wa ni. Aunty ni wọ́n wá kí yín that means wọn ò ní sí èmi nǹkan tá à ń sọ yìí. Yes, in fact she may be a suspect. Bẹ́ẹ̀ ni àjẹkẹ́ lánàá ọmọ kú lẹ́nìí ta ni o mọ̀ pé àjẹ́ àná ló pọ̀ ọmọ ìní ìjẹ wọ́n wá kí yín lánàá o lè wá jà lẹ́nìí. Is that not suspicious? Aunty Salome ma ṣe rí tó bá jẹ́ pé bí inú ṣe ń bí mi ni tí kò bá ṣe pé mo ro ti Ọlọ́run àbí mo ro ti àgbàlagbà torí pé mo máa ń bọ̀wọ̀ fún àgbàlagbà díẹ̀díẹ̀ níyẹn àgbàlagbà tó bá pọ́n rẹ̀ lé tí mo bá fọ yín ní bàrọ̀ jùrìgì ẹ máa gbanú gẹ̀ẹ́tì jáde ẹ̀dẹ̀ máa lọ láǹdì sẹ́nu ọ̀nà ẹ́stéètì ṣe gbádùn ṣá. Do you know who you are talking to? I have a black belt in karate. Seconder, I have a black belt in judo. Seconder, I have a black belt in taekwondo. Seconder, I am a retired but not tired warrant officer of the Nigerian Army. So you bloody civilian will not stand before me and talk to me anyhow. Auntie Salome, if you are not careful, you will sit on your head. Madam, take it easy, eh? Má ká take any out of proportion, eh? Ẹ jọ̀ọ́. Exactly. Èwo rè bí ó fún lójú. Bororo. Ó dàbí ẹni pé mo gbọ́ tó sọ pé òun ni assistant CSO lẹ́kọ̀ọ́ yìí. Are you for real? No, are you kidding me? Báwo nìyẹn ṣe máa jẹ́? How can you be? No, how can you be the assistant chief security officer of this estate? No, they ma rí báyìí for crying out loud. O ti borí, o ti bóra, o ti bóte, o ti bó gbogbo life ẹ̀ tán. Irun ló kó sí ẹ lórí bí ìwọ̀fà ìjọra ẹ̀. Bá a ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ náà bẹ́ẹ̀ ló ń pọnu lá ló ń lánu ló ń látẹ̀. Ṣé o fẹ́ lá mi ni? No, tell me, ṣé o fẹ́ lá mi ni? Now, kí ni qualification tó fi wò pé òkè ìwọ ni ó yẹ kó jẹ́ assistant CSO estate? Training wo lo ní? Were you trained in self-defense? No. Did you train karate? No. Muay Thai? At all. Jiu-jitsu? Rárá. Judo? No. Taekwondo? Jeet Kune Do? Aikido? No. Were you in the army? No. Navy? At all. Air Force? At all. Boy Scout? Man o' War? Police? At all. Civil defense? At all. Ó ti ya wèrè. No, I don't get it. Gbogbo ẹ̀yin ará estate yìí pátápátá orí yìí ti dàrú. Ẹ wo bòròró yìí, ẹ fi ṣe assistant CSO eléyìí rádaràdà eléyìí tó yẹ kó lọ máa mọ́dé ẹ wo gbogbo apá ẹ̀. No, does it look responsible? It does not look responsible. Ẹ lè réyàn gidi kó rí báyìí wo bó ṣe múra. Àtòun àti chairman yín tó dàbí òkèlè bàǹbà yín. Àtẹ̀yìn náà, Mrs. Salome, gbogbo yín nínú estate yẹn lọ́pọlọ rárá àti rárá ẹ̀gbọ́n yín àgbàlagbà lẹ́dẹ̀ pẹ́ra yín. Can you imagine?
wọ́n pè yín ipò lè jà ní bíbá yìí kẹ́ wá wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ múra bíi tó lọ premier no ẹ ráyè láti wọ red and white látòrí délẹ̀ ẹ tún ráyè gbé báàgì láti match ẹ̀ papọ̀ tó bá jẹ́ wípé ilé ọmọ yín ni wọ́n ti pè yín kó lè jà ń bẹ̀ ṣe máa ráyè láti dì kúkú dì káká bí àlùbọ́sà báyìí no ẹ sọ fún mi tó bá pè yín o ìpè ọmọ yín o wọ́n wá jà ló lè mọ́jú o kódà gan wọ́n tún rẹ́ẹ̀pù ẹ̀ mọ́jú o ẹ máa ráyè wọ red and white aṣọ valentine wọ látòrí délẹ̀ ṣé mo ráyè combine látòrí délẹ̀ báyìí àti Salome. But madam, I'm coming from your office. I'm coming from the office. I'm coming from the office. I'm coming from the office. Àti Salome ó ṣe láyé yín. Ọ̀rọ̀ tún dá ṣáká lẹ́nu yẹn jọ ṣàbòkì nìyẹn ni. Ẹ ṣe ń sọ̀rọ̀ bí àgàtú báyìí. I'm coming from the office. Láì ṣe pa àwọn yín lọ́pọ̀. Can you imagine? Tẹ́ dàbí ẹni àkàrà yìí. Gbogbo yín rádaràda ni yín. Ẹ jọ torí Ọlọ́run. For crying out loud, where is the CSO? Where is he? Madam, you won't travel out. Yes. What travel out? Are you for real? CSO travel out. Tí o bá ṣe pé mi ò meet wọn rẹ̀ nígbà ní wọn ní dé. Yes. Because báwo ló ṣe máa travel tó lè máa fẹ̀yìn rán wọn àwọn ẹ̀yìn látàràdà ẹ̀yìn rédèrèdè ẹ̀yìn jàtìjàtì yìí sílẹ̀. Tẹ́ni tẹ́ bá ṣẹlẹ̀ nínú estate ẹjọ́ torí Ọlọ́run, ta ló fẹ́ dá sí? Ẹ̀yin yóò ká tó nà. Ẹ̀yin tẹ́ kojú òṣùwọ̀n yìí. Tó bá mẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ bá payín pẹ́ ẹ̀ táàbọ̀. Ǹgbọ́n wọ́n ní àǹtí Biliki wọ́n ti wà l'estate. Bẹ́ẹ̀ ni o, ó ti tó bí ọjọ́ mẹ́ta kan báyìí tí wọ́n ti dé sí ọ̀dọ̀ àǹtí Fatima. Ìyẹn ni mi ìwà gbọ́n kankan. Wọ́n sọ wípé àwọn olè mẹ́ta kan wọ́n wá rọ́ọ̀bù ilé àǹtí Fatima. Bí èmi náà ṣe mọ̀ nìyẹn o pé wọ́n ti wà around. Ṣé ìwọ yọjú sọ́dọ̀ àwọn Fatima ni? Rárá o, èmi ò yọjú sí wọn o. In fact, estate ó ti ń mì jìnnìjìnnì báyìí. Ẹ̀gbọ́n mi sọ wípé wọ́n sọ wípé àǹtí Biliki wọ́n ti bá chairman, treasurer, CSO, assistant CSO wọ́n ní wọ́n ń bá wọn jà lọ́wọ́lọ́wọ́ báyìí. Everywhere ti dàrú, gbogbo ẹ̀ ti di rògbòdìyàn báyìí o. Ṣebí mo gbọ́ pé àǹtí Biliki ipé wọ́n ti rọ̀. Ipé wọ́n ti change, kí ló tún wá fogun báyìí? Ẹ̀yin náà ẹ máa mọ̀, ṣé bó máa ń sọ wípé kò kí n tán lára ọmọọba kó má kú dànsákì. Once a soldier is always a soldier. Àwọn ní ọ̀rọ̀ àǹtí Biliki o. Ọ̀rọ̀ ni o, àǹtí Biliki. Ẹni tá àǹtí Biliki bá gbá mú báyìí. Tí ẹ bá ayé ẹ máa sáré bàjẹ́ lẹ́sẹ̀. Àǹtí Biliki ìjayà number 1 ẹ̀wọ̀ estate àti bó ti bẹ̀rẹ̀ sí ní máa mi báyìí o. Àfikọ́lọ́ ń ṣàánú, àfikọ́lọ́ ń gbà wá o. Àmì o, àfikọ́lọ́ ń ṣàánú yàn. Kéèyàn máa ṣe àǹtí Biliki, tó bá ti ṣe àǹtí Biliki àǹtí yẹn, ó sì kù bọ́ tó bá ti ṣe wọ́n báyìí, ó ti lọ nìyẹn. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n, afẹ́fẹ́ ló ń gbé lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Solution ni kí a máa wá báyìí kí nǹkan náà má bàa ṣẹlẹ̀. Fìyàn sọ̀rọ̀, ó ní Kánò mọ̀ pé abẹ́nu máa gbàlejò tó báyìí òun ò ní mú létí. Abẹ́nu sọ̀rọ̀, ó ní Kánò mọ̀ pé fún wọn máa tí orí tó báyìí jáde lọ. Òun náà ò ní mú létí. Kókó ọ̀rọ̀ tí mò ń sọ ni wípé cohabitation ó gba ọ̀pọ̀lọpọ̀ tolerance àti sùúrù. Ṣorí ìwọ bàbá òbòròrò ẹ̀. Mo ní problem tó pọ̀ pẹ̀lú ẹ̀. Àkọ́kọ́ náà, mo kọ́kọ́ ní problem pẹ̀lú look ẹ̀ yìí. Look ẹ̀ àti iṣẹ́ tó ń ṣe as a security person, méjèèjì ò jọra. You do not have the statistics. You don't have the charisma. Look at you, ojo yahoo boy, ojo playboy, ojo sugar boy. You don't get, ojo street boy, ojo security person, ojo mọ̀ta. Oh, ní responsible look. Gbogbo orun ẹ wo bó ṣe rí, gbogbo ara ẹ bó ṣe rí, wo aṣọ tó wọ̀. Gbogbo apá ẹ, ó ya tattoo sí. Irun kún mọ́ ẹ lórí, gbogbo ẹ. Look at you. Take a good look at yourself. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu, àwọn ọ̀rọ̀ dọ̀tí, àwọn ọ̀rọ̀ rírùn, àwọn ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ sétí. O máa ń sọ̀rọ̀ bí oníṣìnà. O máa ń sọ̀rọ̀ bí ẹni tó wà lórí bẹ́ẹ̀dì, o ń sọ̀rọ̀ bí ẹni tó wà lórí obìnrin. O ń sọ̀rọ̀ bí ọ̀ṣọ́mọgbọ́mọgbẹ̀. O sọ̀rọ̀ bí èèyàn tó wà responsible. Ẹlẹ́ẹ̀kẹta,
ó ní àwọn òwe òfò tó ń pa láti ìgbà tá ti jókòó sí ibà láti bí 15 minutes tá ti jókòó sí ibà òwe òfò òwe òṣì òwe játijàti òun ló ń jáde lẹ́nu ẹ̀ Mrs. Salome tó dẹ̀ pera wọn lágbàlagbà wọ́n gbẹ́nu kalẹ̀ síbẹ̀ ó dẹ̀ ń gbọ́ tó ń pa òwe òṣì játijàti lẹ́nu wọn dẹ̀ ní correct ẹ̀. Hey madam, òwe Yorùbá náà ni mò ń pa. Àwọn òwe Yorùbá kọ́ ni bóyá àwọn òwe tápà bẹ́ẹ̀ òwe ègò lélẹ̀ tó ń pa òwe fùrọ̀ òun pò òwe abẹ́ òun pò òwe ìdí òun pò òwe ọyàn. Are you for real? Látijọ́ tí mo ti gbọ́jú nílẹ̀ Yorùbá mi ò gbọ́ mi tó ti ń fi fùrọ̀ pòwe rí mi ì gbọ́ ibi tí wọ́n ti ń fi abẹ́ pòwe rí mi ò mọ ibi tí wọ́n ti ń fi ọyàn tó ti fi ń pòwe abẹ́rùn onífòrò ṣe gbọ́ ọyàn bàjẹ́ òní ìdí ò ṣe gbà kinní kan abẹ́ jìnnà sídìí fùrọ̀ jìnnà sábẹ́ àbí kí ni gbogbo shit gbogbo játijàti tó ń sọ jáde lẹ́nu látàrọ̀ irú àwọn àkàwé ọ̀rọ̀ òṣì játijàti wo nìyẹn. tó bá ń sọ̀rọ̀ òwe Yorùbá gidi àwọn bíi igi gogoro má gún mi lójú àtòkèrè láti wò òwe Yorùbá gidi nìyẹn tó ṣe gbọ́ sétí kò ń ṣe pé abẹ́rùn òní fòrò ṣe gbọ́ ìdí rùn òní kinní kan ṣe what rubbish. Madam ẹ má bínú a tiẹ̀ ti dúpẹ́ wípé àwọn ọlọ́pàá ti arrest àwọn olè yẹn and information that I get ni wípé wọn ò gbé ní estate yìí wọn ò tiẹ̀ gbé ní vicinity yìí at all they came all the way from Highland láti wá rob ní mainland. Nǹkan tí mi dẹ̀ fi gba ẹ̀kọ́ ẹ̀ máa sọ́nsìn ni wípé bá ṣe máa find solution tí nǹkan báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ nínú estate yìí and a ti decide pé a máa ní meeting lọ́la weekend which is last Saturday of the month. So I'm gonna send memo saying, so I'm gonna get back saying, but that machine meeting, náà lè wá àti madam. No, she can't come. Why? Wọ́n lè wá sí meeting now, kò possible. Tí Miss Salima Shamba ti lè wá sí meeting, àbùṣe ti bùṣe. Àwọn resident ti lè, àwọn ló ní ẹ̀tọ́ tó ní right láti bá wa ṣe meeting. She's just a guest, àlejò ni wọ́n, àlejò lásán. Wọ́n ò lè bá wa ṣe meeting, kò lè work, kò possible. Àǹtí Salome. Yes, ma'am. Kí ló ṣe tẹ́ ṣe bíi ti gírí gbé? Kò sí nǹkan tó ṣe ní mọ̀nà. No, nǹkan ṣe. No. Nǹkan ti bà yín. Nǹkan kọlù yín. Ṣe lẹ ṣe bíi tọ́ta lọ́fà. Bẹ́ẹ̀ ni. Ẹjọ́ kí ni nǹkan tó sọ? Tẹ́ sáré ṣe bí onígìrì báyìí. Ẹ wá nọwọ́. Pẹ̀lú ẹ̀kọ́nà yín tó dàbí tàṣà yẹn. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yín pé ẹ̀kọ́nà yín yẹn ọkàn mi o. Tó bá jẹ́ ọkàn mi ni. Tí mo bá fún yín ní pack up chiki, tẹ́ṣẹ́ jìgì. Ẹ máa rò bí ẹni pé ń gbórin Ọlámídé ni. Gbọ́ mi jìgì. Ṣàgbọ́n òkè ṣàkí ló ń ṣe yín. Àwọn olè rò pé ń bá sọ̀rọ̀. Ẹ jẹ́ kó rí yín pé Mrs. Salome. Èmi àti yín ò sí nínú wa. Ṣé wọn ọ̀rọ̀ yín mi fún yín ni? Àbí kí ni problem yín? Èmi lè sọ pé ká bá jẹ́ kí n wá sí meeting, ká bá jẹ́ kí n wá sí meeting. Ṣé àmọ̀ pé meeting yìí tí mo fẹ́ wá ṣe yín láǹfààní ni? Àbí kí lẹ mọ̀? Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ọpọlọ yín ti dọ́ta nínú estate, ọpọlọ yín ti yòrò. Tẹ́ ṣàtàrí bí ọ̀pọ̀ ayò yìí. Mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe yín. Ó lè nírú yín. Bẹ́ẹ̀ni, Mrs. Salome, ó lè ní yín, ó lè pàtàkì ní yín. Bẹ́ẹ̀ ṣe máa kó estate jẹ bẹ́ẹ̀ ni wàá tà. Pẹ̀lú párí orí yín tó dàbí ọpọ́n ayò yìí. Ṣé ẹ fẹ́ sọ yín pé ẹ jẹ owó estate yìí ni? Àbí lásán lẹ ṣe ń wọ combination yìí? Kẹ ra wíìgì, kẹ bóra, kẹ wọ up and down, kẹ gbé tòmáṣì papọ̀. Ìyá nìkan lẹ wàá tà. After security estate rárá tí. Ẹ jọ̀ọ́ kí ni gbogbo nonsense yìí? Kí ni gbogbo òṣì yìí gan-an? Èmi ṣe shit! Mrs. Salome, do you know who you're talking to? Èmi ṣe shit! Agbanilétí orókún ṣẹ̀jẹ̀. Kí ni tiẹ̀ kí ni tiyín? Kí ni ìṣòro ayé yín gbogbo? Ṣé mo ti gba ilé sí mi? No, ṣé mo ti gba ilé sí mi? Ṣé mo ti gba ilé sí mi? Who are you? Are you okay? Calm down. Please don't worry. Ṣé bí ẹ fẹ́ wá sí meeting? You are welcome. Kí lẹ sọ yìí? Mr. Rafiu. Kí ni kò tẹ́ ń sọ yìí? Kọ́ ọ̀rọ̀ àṣẹ meeting. Yes. Kò possible kò lè work now. Tí madam bá wá sí meeting, àti wàhálà, àti ìdààmú, àti ìjọ̀gbọ̀n ló máa gbé wá sí meeting now. Kò lè work, wọn lè bá wa ṣe meeting papọ̀, mi ìfẹ́ wàhálà. Madam ń gbọ́ yín, ẹni complain. Ẹ dẹ̀ wá ìfún ìbílẹ̀. Bẹ́ẹ̀ ṣe wà yìí, ó yẹ kí wọ́n ní máa dùn. Wípé mo fẹ́ bá yín dá sí ọ̀rọ̀ estate. You should be interested in what I have to offer as a security personnel.
tó single-handedly arrest olè mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ṣe wáyé ọpọlọ gbogbo yín ti dọ̀tà látòrí chairman yín ọpọlọ yín ti yòrò ọpọlọ yín ti fọ́ ọpọlọ yín ti sán ẹ ní kankan lórí ẹ mọ̀ kankan. ẹ wo kò tiẹ̀ sí wàhálà kò sí problem kankan àtọ̀ peace tó ti ń ṣẹlẹ̀ ní estate náà ló máa ṣẹlẹ̀ all the time gẹ́gẹ́ bí orúkọ estate wa yìí peace estate so kò sí problem ẹ má stress ara yẹn àtọ̀ ẹkùn àgbo kan mí dùgbẹ̀dùgbẹ̀ lókè ni kò lè jábọ́ fọ́. Come again. Kílẹ̀ wí. I said come again. Mo ní ẹkùn àgbo kan mí dùgbẹ̀dùgbẹ̀ lókè ni kò lè jábọ́ fọ́. Will you shut up there? Will you keep quiet? Ẹlẹ́nu jábàjábà. No, what is this? Kí ni ìtumọ̀ gbogbo nọ́ọ̀sẹ̀sì? No, ṣé o tiẹ̀ ní ọpọlọ kankan lórí ò ní nǹkan gidi kankan lórí ju nǹkan tó ní ṣe pẹ̀lú abẹ́ lọ? Ṣé wọ́n fàbẹ́ ṣépè fún ẹ? Látàárọ̀ gbogbo àkàwé ọ̀rọ̀ tó ń sọ báyìí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú abẹ́ ni. Ẹpọ̀n, fùrọ̀, abẹ́, ìdí, ọyàn. Ṣé nǹkan mi wà ń bẹ̀ ni? Ṣé o ti fàbẹ́ jóná rí ni? Àbí kí ni problem ẹ̀ gangan náà? Ó yá fún wa ní àkàwé ọ̀rọ̀ míì àbí òwe míì tí ò lábẹ́ ni. Okay. Ọmú kì í máa ṣíbọ́ láyà obìnrin dùgbẹ̀dùgbẹ̀ estate yìí kò lè ṣíbọ́ everybody tó ń bá ṣíbọ́. Àmín Jésù. Ọmú kì í máa ṣíbọ́ láyà obìnrin dùgbẹ̀dùgbẹ̀ estate yìí ò ní ṣíbọ́ kò lè jábọ́ estate yìí lè máa jábọ́ àmọ́ ìwọ máa jábọ́ Ọlọ́run bá ń gbọ́ ó máa jábọ́ ó máa ṣíbọ́ ó máa ṣí lọ. Ayé ti bàjẹ́ bó ṣe wà yìí tó bá jẹ́ pé wọ́n nìkan ni lọ́wọ́ àwọn òbí ẹ̀ àgàn làwọn òbí ẹ̀ wọ́n rọ́mọ bí wọ́n ò rọ́mọ bí ìwọ fún ẹ̀ gan ò ráyé wá tó bá jẹ́ pé ẹ pọ̀ lọ́wọ́ àwọn òbí yín ni short one yẹn kàn gbàgbé pé ọmọ ìwọ yìí a ní kó pa òwe tí ò ní ṣe pẹ̀lú abẹ́ ó sọ pé ọmú kì í máa ṣí mọ́ ayé ẹ̀ ti bàjẹ́ ó ti tán fún ẹ ó ti parí fún ẹ ṣó wọ́n ti bá ṣe sọ pé ó parí lórí igi àgbélébù bẹ́ẹ̀ ló ṣe parí ó parí fún ẹ ó tán fún ẹ. èèyàn bíi mẹ́jọ ló ti pè mí láàrin yín sí i. ó gbọ́ nǹkan tí mò ń sọ ni mo ṣe kó Republic of Benin ni mo ti wọ Nàìjíríà báyìí mo ti wọ Nàìjíríà báyìí irú èèyàn wo lobìnrin náà ó lóun retired soldier ṣé o sọ fún pé retired police officer lèmi mo ń gbọ́ ẹ. Mo ń gbọ́ ẹ báyìí mo ti ń gbọ́ ẹ. Kí ni chairman sọ? Ó gba ní ojú chairman náà. Ó mọ nǹkan tá a máa ṣe. A máa ṣe meeting lọ́la náà. A máa ṣe meeting lọ́la. Gbogbo ẹ̀jú meeting lọ́la. Má wọlé. Tó lè bá wa jà nǹkan nígbà tó lè wá jà ṣé báwọn ọlọ́pàá ti mú àwọn olè tán wá jà náà. Kí ló kọ tiẹ̀ bẹ́ẹ̀ tó ń béèrè nípa qualification kí ni tiẹ̀. Secondly ṣé ẹ sọ fún pé mo ní assistant CSO ni ẹ sọ fún ó dà pé kan wọ́ọ̀rì pé mo ti ń bọ̀ báwo a máa pàdé ní meeting lọ́la a máa pàdé ní meeting. Mo kí gbogbo nǹkan tí ó gbé ọ wá sí ìgbàdé yìí péjà tẹ kọ́kọ́ fi protocols àti minutes from last meeting àti matters arising sẹ́gbẹ̀ẹ́ kan náà. A fẹ́ sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ilé àwọn animation. Ní àkọ́kọ́ bàbá mi ló kọ́kọ́ kọ́lé ní estate yìí. Bàbá mi ni first chairman nínú estate yìí. A ti pẹ́ estate yìí gan.
àgbọn pé èèyàn kan jalè rí àbí nǹkan sọnù àbí mọ́tò kan ṣe gbá kan náà kò ṣẹlẹ̀ rí àti pàtàkì wà lẹ́sítẹ̀tì irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí ṣóyè yín ilé tẹwà yìí this is my house ilé mi ni ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ 3-story building tó wà lẹ́gbẹ̀ẹ́ dádì mi ilé mi ni ṣe rí mi ò ń ṣe chairman lásán I'm a stakeholder in this estate àti landlord ẹni mi ṣe get akátẹgbà ń pé àwọn èèyàn tí gbàlé mi bọ́n mo ṣe manage ilé dádì mi. ti ẹgbẹ́nu òṣìṣàn kẹgbẹ́nu rírùn sàn ẹjọ́ òṣìwò lẹ́ ń rò lé wa lórí bíbá ṣé nǹkan tá a wá ṣe ń bíbá yìí nìyẹn ìwọ ni landlord ìwọ ló kọ́ bí bàbá ẹ̀ ló kọ́kọ́ dé bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ wà nílùú òyìnbó ẹjọ́ òṣì rádaràdà wo nìyẹn ó jẹ́ ordinary chairman estate òun gara kiri òun bragado kiri òun rojọ́ òṣì kiri òun yílò òun yíbọ̀ òun ṣòṣì kiri inú estate kámọ̀ káwọn tó ń jọba o kákáwọn tó ń darí ìlú o kákáwọn president ìlú kákáwọn governor o kákáwọn senators o ó jẹ́ chairman estate lásánlásán ó jẹ́ ká rí mú mi àti ẹ̀jẹ̀ estate tó gbádùn gbogbo estate náà lórí jagajaga yìí gbogbo ẹ̀ lórí jagajagba gbogbo títí ò dáa gbogbo ọ̀nà ò dáa ẹ ti kó gbogbo owó estate jẹ ẹ fowó tó estate ṣe ó pẹ́ra ní chairman estate rí dáadáa mọ́ ẹ lórí ó dàbí àkìtàn gbogbo ó dàbí ghetto kí ni fáàrí ẹ̀ gan kí ló dálé lórí kí ni fáàrí ẹ̀ dálé lórí kí ni kókó pé ó jẹ́ chairman nínú estate mo ti rí gbogbo estate yìí káàkiri gbogbo ẹ̀ rádaràda lórí ẹ̀ ṣe nǹkan gidi sínú estate yìí. madam ẹ má ṣe sùúrù ṣe rí yọmùyọmù tó bá balẹ̀ pọ̀n a máa fi sùúrù yọ ni ẹ ní sùúrù. bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ ọ̀dà rẹ̀ kò jáwé rẹ̀ ṣá wọ́n fẹ́ pọ̀ ṣépè fún ẹ. can you imagine ò lọ́rọ̀ gidi ò ní ọ̀rọ̀ àlùbáríkà lẹ́nu rí nínú bí tá a wà yóò tún ráyè sọ̀rọ̀ ẹ̀ pọ̀ ó jáwé rẹ̀ ni sọ́fẹ̀ pọ̀ bá tiẹ̀ jẹ́ kékeré ni kí ló ṣẹlẹ̀ náà tó bá lọ́rọ̀ gidi lẹ́nu òde gbẹ́nu ṣí adákẹ́ can you imagine ṣẹ́mà pẹ̀lú gbogbo ìgárá yín pẹ̀lú gbogbo ìgbéraga òṣì tẹ́ni ilé yín ló dàbí ilé abẹ̀rẹ̀wọ̀ bí ilé èkúté òun lẹ mú wa lẹ sí wọn sórí iṣẹ́ àbí sandin ẹ̀rọ owó kọ́lé ẹ̀rọ ra ṣẹ́ àgídí sínú ilé abẹ́rẹ́ fẹ́ ṣe fún wa papọ̀ òkè ìgbà tẹ́ mọ̀ pé ẹ fẹ́ pè wá sí mítì pé ẹ fẹ́ ká wá ṣe mí ẹ̀ẹ́dẹ̀ kó wa sẹ́gbẹ̀ẹ́ kọ́tàǹtì ta ẹ wọ́n rún wa pamọ́ lórí iṣẹ́ àbíbà yìí olóṣìṣẹ́ lẹ́nu jábàjábá yìí náà tún sọ pé kíní kan ẹ̀pọ̀n ṣe kíní kan mo rò pápọ̀ bàbá ẹ̀ fẹ́ fọ́ dànù jà. ẹjọ́ torí Ọlọ́run wèrè tá pè ní CSO yìí gangan dà kan torí ó ti sú mi láti ìgbà àti dé tàti bẹ̀rẹ̀ ẹ pariwo ẹ no travel out mo dẹ̀ ti wádìí mo ti ṣèwádìí wọ́n ní kò travel out wọ́n ní Republic of Benin ló lọ tí ò bá ṣe pé ẹ ponú nínú ẹ́sẹ̀tì CSO yìí ó lọ sí Kótọ́nù lásán ẹ pariwo pé ó travel out ìgbà tó jẹ́ pé ìrànbá bọ́lákùbà bá gbogbo yìí kò sí ètò travel out rí ṣé bí gbogbo yìí kò wà fortunate ni irú ẹ́sẹ̀tì yìí bó ṣe wà yìí irú ẹ́sẹ̀tì wèrè tẹ́ gbé ìrà ló máa jẹ́ tẹ́lẹ̀ kí gbogbo yìí kẹ́ tó máa irú ilé wèrè ṣe àmà yìí bó ṣe wà téèyàn bá fọ ògiri ẹ̀dùn kókókókó wọ́n á máa sán àwọn ilé tó jẹ́ pé omi máa ti mù omi máa ti sókè ẹ̀ tó bá yá máa dẹ̀gbẹ́ ẹ pariwo CSO ebi fàyàwọ́ ni mo tún ti ṣèwádìí débẹ̀ wọ́n ní fàyàwọ́ ni ẹjọ́ ṣerú èèyàn báyẹn ló yẹ kẹ́yìn fi ṣe chief security officer nínú estate yìí ẹni tó ń ṣe illegal business tó jẹ́ pé àwọn illegal things ló ń kó wọlé tó máa fi kó illegal things wọnú estate yìí náà déédéé ara yín ni ó máa gbàbọ̀dé fún yín òun ló máa lọ kọ́ àwọn olè wá bá yín lọ́jọ́ kan ẹ ṣe rádaràda kiri inú estate chairman ó ṣe lára yín pẹ̀lú orí àpótí tẹ kó wá sí. ẹ jọ̀ọ́ madam ṣé ẹ lè jẹ́ ká sọ̀rọ̀ báyìí torí ẹ kàn da gbogbo ẹ lé látàárọ̀. ẹ jọ̀ọ́ bàbá àgbà kò talẹ̀. wẹ́. kí ló ṣe tó ń wò mí bá ó wò mí bẹ́ẹ̀ ni pé mo ti sọ̀rọ̀ kọjá ẹnu. madam mo fẹ́ kẹ́ listen sí mi o mo fẹ́ kẹ́ listen sí mi dáadáa orúkọ mi ni Ògúnkáyọ̀dé Babátúndé ṣé ń gbọ́ mi dáadáa
èmi ni ọkùnrin mẹ́ta tó dó gbangba gidi, ọkùnrin wá ọkùnrin wò. Èmi ni àpáta, ẹni tó bá forí sọ mí ó máa wó wómúwómú. Bẹ́ẹ̀ ni ẹyin tó bá forí sọ mí ó máa fọ́ dànù. AK ara wá. Èmi dẹ̀ ni chief security officer fún estate tẹ́ ń pariwo látàárọ̀. Mo ti ń gbọ́ wọn lóbìnrin kan wọn ló ń da estate yìí láàmú, wọn ló kàn ń sọ̀rọ̀, wọn bá gbégbá wọn mọ̀ gbé, tó bá gbáwo wọn máa wó gbé, wọn ló ń dá sọ̀rọ̀ tí ó kàn. Èmi ò mọ̀ gbà tí ẹ jẹ́ commissioner for transport tàbí tẹ́ jẹ́ minister of works tẹ́ ń wo gbogbo àdúgbò wípé kọ́tà ò dáa títí dọ̀tí. So ó yà mí lẹ́nu fún yín. Ẹ jọ̀ọ́ mo dẹ̀ gbọ́ wípé àlejò ní nínú estate yìí. And Mr. Animashamu tó gbà yín sílé gẹ́gẹ́ bí àlejò. Very humble man. Ọ̀hún níwà jákujáku báyìí. Rárá láti ìgbà tí mo ti mọ̀ wọ́n. Tí ó bá ṣe bẹ́ẹ̀ ni mo mọ nǹkan tó yẹ kí n ṣe fún yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ látàárọ̀. So yeah, that's it. Kí lẹ fẹ́? Bọ̀dá àrà àbí kí lẹ ti pera ilẹ̀? Bọ̀dá àrà mo rò pàrà fẹ́ sán Aisha. Olórí àpáta àbí kí lẹ ti pera yín náà? Mo ṣe gbádùn ṣá, ṣe ṣí èrè ṣá. Pẹ̀lú orí ipò lọ bí akoto ọlọ́kadà yìí. Ẹ mọ̀ gbà mí kẹ́ ìwọ yìí, ìwọ kiri pálapàdà yìí, ìwọ ló fi ṣe sí ẹ̀sùn. So ìwọ ni mo bẹ̀rẹ̀ láti jọ ẹ̀. Níwọ̀ kiri burúkú yìí. Abẹ́rẹ́ ni bó ṣe rí tó dàbí nǹkan tó fi ń ṣẹ́yìn. Are you for real? No, jọ kí ni qualification ẹ̀ gbogbo tí wọ́n fi ẹ̀jẹ̀ sí ẹ̀sùn estate ni? Were you ever in the military? Madam, that's right. Madam, mo fẹ́ kẹ́ wò mí dáadáa, kẹ́ mọ bí mo ṣe tó. I'm a retired police officer. Retired? Yes. Retired police officer? Yes. Police officer àbí policeman? No, sorry. Bọ̀dá àrà, ẹ jẹ́ kí orí yín pé níbi tá a bá dé. Níwájú mi bó ṣe wà yìí, mọ nǹkan tó ń ṣe o. Tó bá jẹ́ pé àwọn bloody civilians yìí lẹ́jọ́ ń ta ni, àwọn ló lè máa bragadọ́ níwájú ẹ̀, àwọn ló lè máa brag níwájú wọn. Kò tó bá ń bá èmi sọ̀rọ̀, mọ nǹkan tó fẹ́ sọ, mọ nǹkan tó ń ṣe. Okay? Because I am a retired warrant officer of the Nigerian Army. So ìyàtọ̀ wà láàrin officers àti men. So èwo báwo ló ṣe retire? Did you retire as a police officer or as a policeman? Sorry, èmi ò ní bẹ́ẹ̀ pariwo. Mo rò pé alápọ̀nlé yẹn. Yes, màá sọ fún ẹ. I'm proud to tell you that I retire as a constable. Lọ́nà wo la yẹ fi bàjẹ́? Ẹ retire as a constable. Yes, mo retire torí pé mo ní jury ni. Ó tán. Ṣé ìgbà tí mo sọ fáyé yín bàjẹ́? Ẹ ṣe bí ẹni pé mo ṣépè fún yín. Ayé yìí ti bàjẹ́. Torí láti tẹ́ fi wọ police force náà lẹ fi jáde. Òun náà lẹ fi retire. Ẹ jùlọ ṣóògùn ìdílé lẹ bá ọbẹ̀ ni. Ṣé èpè jà yín wọ police force ni? Àbọ̀ fẹ́ pèsè yín wọbẹ̀ ni. Tó jẹ́ pé ayé yín fi rí tó fi rújú tú àtúntò fún wa bẹ́ẹ̀. Ayé yín rí báṣubàṣu. Ẹ ní lọ síwájú. Ẹ fẹ́lì ẹ̀ pàṣẹ ẹ̀ kúrò lójú kan. Ẹ ní ìgbéga. Nídìí iṣẹ́ tẹ́ ṣe. Throughout. Ẹ join police force as a constable. Ẹ dẹ̀ ever ní promotion. Ní ẹ̀kọ́ pẹ́rẹ́ báyìí. Kó tiẹ̀ promote yín lọ sí corporal. Débi pé wọ́n máa gbé yín dé sergeant. Bẹ́ẹ̀ ṣe wá náà lẹ ṣe lọ bí LLB. Ó tọ́ fún yín. Madam. Sí ẹ̀sọ́, ó ṣe fún yín. Madam. Ó parí fún yín. Ṣẹ́rí bó ṣe ń wò yín inú bí mi. Mo ń wo bí tí máa dín pẹ̀lú lára yín. Ṣùgbọ́n mo fẹ́ ọlá nǹkan tẹ́ jẹ tí mo fẹ́ kẹ́ mọ̀. Onípètòrò ẹjọ́ bẹ̀rẹ̀. Àìjẹ́ ní tí bá ní kí n fún yín ní blow. Tí bá ní kí n fún yín ní blow, ojú yín yẹn máa relédè yìí. Sí ẹ̀sọ́ kò ní jẹ yín. Èmi lẹ́ ń kìpọ̀ rí ẹ̀ fún mi. Ọrùn ẹ máa yí sẹ́yìn. Sí ẹ̀sọ́. Ó yà wèrè. Ayé yín ò ní dà tẹ́ ẹ bá fún mi blow. Kò ní jẹ yín kalẹ̀. Kò ní jẹ gbogbo ìrántíràn yín. Máa pa ẹ̀ o. Ẹjọ́ látọ̀rọ̀ pẹ̀mí ni. Wọ́n pátá ni. Àbí kí ló ń ṣe? Tó bá bí ẹ̀dá, tó bá bí fọ́rí máa pọ́pọ̀ ìyá lákùnyàbá bẹ́ẹ̀ dá ìwọ súnmọ́ mi. Yes! Máa fi hàn ẹ́ bí mo ṣe jẹ́. Máa lù ẹ́ o. Wàá lù ta ni. Máa lù ẹ́ o. Ẹnu lásán lọ ní. Mrs. Adimasawe kìlọ̀ fún o. Ẹnu lásán lọ ní. Ìwọ ilé òṣì játijàti. Èmi tí mo jẹ́ obìnrin single-handedly ni mo capture àwọn olè mẹ́ta tí mo dẹ̀ arrest wọn, tí mo disarm wọn. Ìwọ onírọ̀ òṣì. Irọ́ ti pa ilé ẹ̀jẹ̀. Ìwọ lè disarm mi rẹ̀. Èmi tí mo ní gbọ̀ngàn mi ò lè mú àwọn olè mẹ́ta.
talkless of ìwọ tó ní bọ̀ rárá. Nítorí pé mi ò kì í ṣe òpònú bíi tiẹ̀. Mi ò kì í ṣe arìndìn. Mi ò kì í ṣe ọ̀lẹ bíi tiẹ̀. Mr. Animashaun, ẹ kìlọ̀ fún mà yìí o. Ìkíni kan náà. Màá lù ẹsẹ̀ lẹ́sẹ̀ o. Màá lù ta ni? Wọ́n bí ẹ̀dá. Wọ́n bí mẹ́tàlá ẹ̀dá. Tó o bá lù mí ọmọ àlè ni ẹ́. Olórí ọmọ àlè ni ẹ́. Màá gbá ọmọ ìlú ọmọ. Olórí ọmọ àlè ni ẹ́ tó bá gbá. Yes. Ẹjọ́ tó lọ lọ iṣẹ́ ẹ̀yin ní CS ó ń sìn all CS làwọn ẹ̀yin ní CS ó ń sìn. Nǹkan tí a bá fẹ́ a máa ṣe fún iṣẹ́ a máa sanwó fún ẹjọ́. Òṣùká ẹni orí bàtà tó fòṣùká kún. Ẹ wo mi, èmi mọ̀ nǹkan tó ń jẹ́ code 7 dáadáa o. Ẹ̀yin ní kí wọ́n lọ lo code 7 fún àǹtí mi. Ọkọ, yé ẹgbà mi. Níta jẹ́ ẹ kí n kọ́ mi. Ṣé rí kò lè yé yín kò lè yé yín? Ọ̀tọ́ ni màá sọ always. What the hell does it take? Ṣé o ṣàlàyé fún pípé jẹ́ ni? Formidable sisters. United we stand. United we stand. Formidable sisters. Omiwo, o gbọ́dọ̀ wá wẹ̀rẹ̀ méje. Ó tó gbé 30. Wọ́n sì gbọ́dọ̀ wá èso kárakára. Wèrè méje. Ẹ ṣàánú mi olórí. Òṣùká ẹni orí bàtà kó fòṣùká kú. Awo Àjíkẹ́, awo Àjíkì, igbákejì Olódùmarè, àrínúróde, olùmọ̀ràn ọkàn. Orí àti tó. Bàbá, báwo lẹ ṣe mórúkọ mi? Tí wọ́n yẹ kẹjọ́ ní kò ní tàpé ó lè wá ń pa. Dábàá ni, ṣé mo pàdé ẹ̀ṣọ́ sá? Ṣé ìwé ìjìkó? Mo fẹ́ ká ní sọ̀rọ̀! Shut up! O fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tó nílé parí. Ẹ ṣe wá wọ́n jẹ́ nígbà gbẹ̀rẹ̀ yìí. Ọ̀dẹ ọ̀pá ìṣòra àjàdọ́ pàjàdọ́ ẹ̀fọ́ lórí ẹ̀mí ojú rẹ̀ agbọ̀n kéré ẹ̀mí ojú rẹ̀ agbọ̀n gbòòrò. A kì í gbórí odó pètè odó. A kì í gbórí odó pètè odó. Àdìtú là ń dirú, àdìtú là ń diyọ̀. Tábà rarú rayọ̀ lọ́jà, ilé la ti ń tù. Ẹsẹ̀ kì í mọ́ ní kó tó fọwọ́ lába. Ayayaya orin Barrister. Ẹni kì í mọ́ ní kó tó fọwọ́ ẹ̀ bà ni ẹ̀ àti wípé ojú rẹ̀ làbí wò ó tẹ̀rù tọmọ lẹ́sọ̀ọ́. Ìjà ló dé lórí ìdòwe o. Torí règún la ṣe sóore. Báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà? Ta ló máa ń kọrin tí gbogbo ayé fẹ́ gbọ́ tí gbogbo ìlú máa pariwo? Ta ló ń kọrin gangan lórí stage? Èyí tí mo sọ bó ṣe máa rí nìyẹn àìnígbà tiẹ̀ ó kù sí ẹ lọ́wọ́ àṣẹ lọ́ bá ń pa ìran bákan kì í dábàá. Irú sharing formula òṣìwọ́ nìyẹn tí wọ́n bá sọ fún mi pé o lè gbarú ọ̀rọ̀ yìí níta. Máa jiyàn, máa faraya. Bí mo ṣe sọ yẹn ló ṣe máa rí àṣẹ lọ́ bá ń pa ọba kì í dábàá. A ó fojú wọn rí màbó. A ó fojú wọn rí màbó. Báwo tí wọ́n bá sọ mí. A ó fojú wọn rí màbó. Títí láyé ìyá yìí. Kò sí wéèrè. Mo lè láyà púpọ̀, kò
láyà púpọ̀ kò sóhun tó burú obìnrin bá lọ́kọ méjì tó dáṣẹ́ o obìnrin bá lọ́kọ méjì lẹ́gà ni. sórí ọjọ́ tí mo bá ka ẹ̀ pẹ̀lú obìnrin kankan acid mo máa dà sí wà tẹ́ni. acid. bẹ́ẹ̀ni. ìyẹn ti di wọ́wọ́wọ́. tírélà ti gbà ní wọn kọjá. ẹ jẹ́rìí mi èmi gangan nìkà. ṣáàjẹ́ ìwọ ni. òun ní ràn mí lọ́wọ́ ibẹ̀ mo sì ti ń pawó tí mo fi ń ran níléèwé àṣà jẹun. ọba ní sẹ́ríkì olórin ọkọ rẹ ti nínú káàkó sájẹ. ọmọ yìí lọ gágàgì ọmọ yìí lọ gágàgì. owó ẹ̀mí ẹ̀ rẹ̀ kí ni problem ẹ̀yin ọmọ yìí náà. àti mú àtọkọ ẹ ṣé kò ṣe é pé orí yìí ti fa epo. ó jẹ́ ti yọ ẹ́pùrò lórúkọ yìí ó ti di o tí wọ́n lọ́wọ́ fẹ́mi kó wà ló fọkọ ní orí ẹ̀ gbalẹ̀ orí ẹ̀ ti fọ́ ó jáwèrè ní fọ́nìjà fúlọ́nà ọjà mọ́ta ni ó jáwèrè ní kí ni wọ́n sọ jẹ́ wáyé. inú pósí lọ́sùn sí bẹ́ẹ̀ ni ọ̀sùn náà pósí fún ọjọ́ méje. Iṣẹ́ bàbá iṣẹ́ ni ẹ gbà bẹ́ẹ̀ o. Ó lè lálejò kókó bí ọ̀tá. Ó ti jáde wà lórí YouTube. àbí tó bá fi ẹ̀mí ara ẹ̀ ṣe gbè. àtàrí kiri iná la tààrí. bẹ́ẹ̀ ìwà ẹbí tuntun dé inú ayé ẹ̀yin gan ẹ̀ dídé bẹ́ẹ̀ gbàgbé o. mi kò kéré inú ayé kí ló ṣẹlẹ̀ ọkọ̀ ọ̀rọ̀ kojú lásán mo fi débi tí mo wà ní. wà lọ́fíìsì rẹ̀ tó ń tẹ́tì mi gbàgbé o gbàgbé máa bínú sí ẹ̀. alága. ẹgbẹ́ rẹ̀ máa yẹ kú àwọn méjèèjì oníjàgídíjàgan ọmọ ìyá méjì tó ń rí ewele. àwọn ni wọ́n ṣe tẹ́ nípa àwọn fẹ́ yẹ àdéhùn pẹ̀lú ẹ̀ tí wọ́n bá dẹ̀ yẹ àdéhùn pẹ̀lú ẹ̀ tó bá bínú bí ọ̀pọ̀ tí ì àmọ́ ẹ̀ nítorí bẹ́ẹ̀ sí ń gbòòrò mo mọ̀ ọkọ tí mò ń sọ. òkè àwọn tó jù ẹ lọ ẹni tó jùyàn lọ lè jùyàn nù ṣé o lè fọ̀rọ̀ lẹ̀ fún wọn. ẹ wà lójú yín ló ti kéré o ọ̀jẹ̀ mi lọ o àṣẹ ń kéré mi ni ẹ wò ẹ kí n sọ fún yín bí tèmi ti ń kéré mi tí mo ti ń le ẹ má disturb mi kí ló dé. akérèlé tó ń gba gáràjì mọ́ wọn lọ́wọ́ ó mi gbóró jigijigi fi wọn lógbólógbò akérèlé ni lóòótọ́ ó lè bí àpárá ó burú ó gbóná bí ẹlẹ́gùn sọ̀pọ̀nà ó gbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná kí ló dé ọ̀rọ̀ wo wá ní ikú gbọ́tẹ́ tí ikú fi di. àwọn aláyé tèmi sọ yìí àwọn aláwọ̀ tó yẹ pé mi gan máa ń sàmọ́ fún wọn ni o tó bá bojú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kó lè rí gbòòrò mọ́ mi ní dá sí kò lẹ̀ sí kankan tẹ́ máa ṣe sí. kò sí báyìí ti fẹ́ ṣe bòrò tí ò ní rúgbìn ọ̀rọ̀ tó gbọ́ rí èyí ló gbọ́. bó ṣe wà yìí àgbà yìí ti dàgbà wọlé mo ìwà ìgbọ́dọ̀ ti fọ́. tí wọ́n bá pa lọ́wọ́ ẹ̀ ló yá ọláyà igwe batman the bone of contention. tẹ́lẹ̀kẹ̀ ìyàn ọmọ mi síra wọn ni tẹ́ bá mọ wàhálà tó ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí nísìn ẹ káàánú mi torí inú ilé yìí gbóná mọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. nínú sinimá náà ìta àpàkọ́lé ẹ má jà á sí o ó ti di wọ́ọ̀wọ́ọ̀wọ́. suspense inú ẹ̀yìn bóbó it's a blockbuster produced by ọlásùnkànmí ọláòtán directed by túndé sọ́báyọ̀ síròjagun mọ́lú director edited by rasheed ọlábọ̀dé ọ̀túnba starring péjú ògúnmọ́lá kọ́láwọlé ajẹ́yẹmí ẹ̀bùn olóyèdè ọláyà igwe waheed fọlárin mọ̀sùrù ìjàyẹgbẹ́mi lawrence sọlánkẹ́ káyọ̀dé akíndínà mr paragon túndé sọ́báyọ̀ sírò owólabí àjàsà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní akérèlé subtitled in English ó ti jáde wà lórí YouTube báyìí o àwọn òtún wo ni ẹ gbà bẹ́ẹ̀. Aramanda èèyàn yìí wá Aramanda èèyàn rẹ o gíní gíní bólẹ̀ gíní gíní bólẹ̀ ó dájú ní gíní bólẹ̀ iná lójú iná lẹ́nu kántó pé náà wojú ẹkùn láyé ṣáwó. ẹ̀dẹ̀ sọ ifẹ̀ ìgbẹ́nu ẹ̀sẹ̀ ó ṣe ìlú ẹ̀sẹ̀. ẹ gbà wá o Lowo Biliki ẹ gbà wá o Lowo Biliki. ẹ bẹ́ẹ̀ wọ́n ti lẹ́jà rẹ̀ kí ló ṣe wọ́n ní ká gbé wọn sókè ẹ bá gbé wọn òbí. àpòrò èmi àpò tí mo ti mú owó ta fi tírìtì yín kóró mi. òpònú tí a máa yín tí mo fẹ́ pọ̀ ń lọ báńkì òun lọ gbowó ni ó lọ bí èmi ìyá láró látàrọ̀ ó nù lọ látàrọ̀ àárín ṣé mi kọ́ ni mo sanwó ọsibítù yìí ni ṣọwọ́ tí mo kọ́ lẹ̀ fún yìí ni wọ́n ló rẹ̀ sísá oró yìí kọ́ ń ta ni ẹni bọ̀dì bá tún fọwọ́ kọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tún fọwọ́ kọ̀ àti sàlọ́ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ wọn ara yìí ẹnì ṣọ́ mi tí mò ń kọ́ yín lájà rẹ̀.
ìta nìkan lẹ ń tọ́jú ìta ẹsẹ̀ kì í nìkan lẹ ń tọ́jú ẹkú gbogbo ẹ ṣe gbogbo yẹn ó ṣe rin gidi ẹni bá rí bí ṣe ṣe lọ́wọ́ bá àbísí wà ní ẹsẹ̀ ìta wọn nígbà yìí pé orí burúkú ló wà nínú ẹsẹ̀ òṣìránù òṣìrá tamara yòó lẹ ṣe káàkiri ẹsẹ̀ ìwájú ẹsẹ̀ ìta ẹ̀yẹ ẹsẹ̀ tì yín òun ló dàbí inú gbóyè òun ló dàbí abúlé ẹjọ ẹsẹ̀ tì ìjọ ẹjọ tó ṣe àkàrà yín wẹrẹ orí burúkú wo no ẹsẹ̀ tì wẹrẹ yìí ẹjọ tó bá gbé wàtá yín wẹrẹ ẹsẹ̀ tì ara ayín wẹrẹ kan bẹ́tà nígbà yes ẹ̀fọ́ àwọn èèyàn sẹ́nu géètì ẹ̀kọ́ sẹ́nu géètì tí ẹ bá ti fẹ́ wọlé ẹ̀kíní kan ẹgbà kọ́ọ̀dù ẹgbà kìíní kan ẹgbà àwọn wọn máa ṣíbùtù wọn kọ̀ ṣíbùtù wọn làwọn fẹ́ ṣẹ́ni bùtù wọn ò ní wo nǹkan tó wà nísàlẹ̀ bùtù wọn kọ̀ ṣíbùtù wọn bá ti wò fẹ́ wọn padà pé ẹjọ́ tí mọ́mọ́ gbébọ̀ wọnú ẹ́stéètì ṣé ó ṣe tẹ́ńtẹ́ bùtù ni màá kó sí ni ṣé abẹ́ ẹ̀kọ́ ni màá kó sí ni ẹ̀ ní túsàlẹ̀ dẹ́rẹ́ ẹ̀ ní túbùtù dẹ́sàlẹ̀ ẹ kàn máa wò lórí ẹ̀fẹ̀ lórí báyìí ẹ bá sọ pé òkè ẹ ti ṣẹ́ẹ̀kì ó yá ìgòyè tó bá yá wá ní wọn kó lè gbà àbáwọn olè tó wọnú ẹ́stéètì tó wà bá kọ́kọ́ lọ sí wọlé ni ẹ wọ ọkọ yẹn ẹ wo bọ́ ọkọ tẹ kí ti yí kọ́kẹ́ dúró ọkọ tẹ. wọ́n ti fi ṣe báyìí náà ẹ ti máa ń bínú jù. mo rò pé ẹ fẹ́ kí n fọwọ́ yìí kí n fi gba yín lẹ́nu àti Salome àṣebórí yín tẹ̀ ṣe rírè àṣẹ wíìgì lẹ fi ń kọ́mọ̀ rí ẹjọ́ orí yín ṣe wá dàbí ẹ̀yìn awó báyìí. ẹ̀yin lábẹ́ ṣe máa ń ṣe ọ̀gbọ́n ẹ ti bínú jù ẹ má tètè ń bínú gan. mi ìbá ti ń wá bíbá ibi tí mò ń fi hàn yín lọ lọ́ọ̀kan ẹ wo bẹ̀yìn ẹjọ́ torí Ọlọ́run ibi báyìí ibò ló lead sí. kàná mo ti rin gbogbo bẹ́ẹ̀ gbogbo onúgbó yẹn mo ti rìn dé òdì kejì mo ti rí i pé ghetto kan ló wà ń bẹ̀ ẹ wo fẹ́ǹsì tẹ mọ síbẹ̀ ẹ wo bó ṣe rí ṣe rí bó ṣe rí kọ́ńkọ́lọ́ ṣe mọ̀ pé téèyàn bá nọsẹ̀ báyìí èèyàn lè fò fẹ́ǹsì so ṣé mọyé èèyàn tó lè gba ibẹ̀ yẹn wọlé ṣe mọ̀ tó lè bá fẹ́ wọlé easily náà máa gba ibẹ̀ yẹn náà máa fọ́ ibẹ̀ yẹn wọlé kò sí security kankan tó wà ń bẹ̀ yẹn ẹ mọ fẹ́ǹsì yín kó ga ẹ ṣẹ́ ní tì síbẹ̀ ẹnu géètì nìkan ni gbogbo yín rọ́rí sí. mami ṣé ní gbogbo àlàyé ti yé wa ojú ń tì mí ẹ ti embarrass mi ju ẹ jẹ́ máa lọ lé. ẹ lè lọlé o ẹ lè lọlé àjọ máa lá sínú òrùn Ọlọ́run ṣe rí orí yín tó ń dán bí igbá àwẹ̀ ẹni ìlórí yín máa sán ẹnìṣó níbi kejì location kejì tí mò ń mú yín lọ ẹnìṣó mẹ àti oníṣkọ́ṣẹ́gì lórí ẹ máa tẹ ẹnìṣó tí ẹ sọ yẹn ní kẹsíwájú ẹ ti ẹ dúró lọ ṣé ẹ̀yìn àti sí ẹ sọ ẹ ń bí friend ara yín kí ló dé tẹ pàkúrú bọ́ wọn báyìí ẹnìṣó jàre àtàrí yín máa lá sínú ọrùn ilé yìí. ẹ wo nǹkan tẹ́ ẹ ṣe yìí kò nọ́mà. ẹ jẹ́ mi sẹ́yìn ìyàwó yín kí ló kàn mí ṣé tẹ̀ níyàwó náà. ẹ sọ̀rọ̀ ṣé wọ́n lẹ́nu ni ṣáníyàwó. mo níyàwó Dubai ló ń gbé. kò bóun bímọ sí tòsí irú yín ò níyàwó sí tòsí ṣéyàn kìdí kan máa wọ̀ tuntun ó dẹ̀ máa fẹ́ yín ìṣẹ́yìn yìí ẹ wo bẹ́ẹ̀ ṣeré ẹ tún ti jó lójú ẹ̀ dàbí ìnàkì ẹ nìṣó. ó ṣe lára yìí. Ọlọ́run kò ṣàánú odidi estate tẹni chief security officer ẹ wo gbogbo ẹ bó ṣe rí gbogbo ẹ ló dàbí aginjù yìí ṣẹ́rí ibi kejì tí mò ń mú yín lọ rè ṣẹ́rí ọmọ tó gàn dí sọ̀kan yẹn almost every day òun ló máa ń rí tí ọmọ yẹn máa ń sùn síbẹ̀ ǹjẹ́ anybody bother láti find out irú ọmọ tó ń jẹ́ kò kú o ó wà láyé every day because oríṣiríṣi aṣọ ni mo máa ń rí ó máa ń change tó máa ń sùn síbẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ bóyá ó wá ṣàlàmì nínú estate yẹn ǹjẹ́ ẹ mọ̀ bóyá informant àwọn olè ni ṣé ẹ mọ̀ bóyá agent wọn ni ṣé ẹ mọ̀ bóyá ó wá ṣọ́lẹ̀ ni ṣé ẹ mọ̀ bóyá òun ló ń fa àwọn olè ní connection tí wọ́n fi ń wọnú bíbá wa ǹjẹ́ anybody bother láti béèrè bí ọmọ ẹ̀ ṣe jẹ́ àti kí nìdí tó fi ń sùn bẹ̀yẹn lójoojúmọ́. assistant sí ẹ̀sọ́ ẹ ló jí wa. ẹ ṣáà wò rárá kó má lọ jẹ́ pé bọ́n wà lábẹ́ o kó má lọ fọ yín lẹ́pọ̀n ọmọ wà kẹ́fù ẹ̀pọ̀ òfò tó fi ń pòwe lójoojúmọ́ èní ló máa fọ. kí ló ṣe ń gbà yìí. ọmọdọ̀ Mr. and Mrs. Danmola ni mí. Danmola ta nìyẹn. Danmola Sofio.
Oh, okay. Ọmọdé wọn ni mí látìgbà tí Mr. Danmola ti travel ni Mrs. Danmola ti fẹ́ fi iṣẹ́ pa mí lórí. Ó máa rán mi níṣẹ́ káàkiri ni mi ò kí sùn. Kánilé ni mo wà ní mi ò ní sùn mo máa rìn káàkiri ni. Bí mo ṣe ń tọ́jú èèyàn ni mo ń tọ́jú ajá ni mo tún tọ́jú ọ̀gá nílé. Mo máa wẹ̀ fún ọmọ mo tún máa wẹ̀ fún ajá. Bí mo ṣe wà yìí mo máa ń dáná èèyàn lọ́tọ̀ màá tún dáná ajá lọ́tọ̀ ni. Ó máa rán mi níṣẹ́ káàkiri in fact ṣe rí lọ́jọ́ kan. Wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé mo ti ṣe gbogbo iṣẹ́ ilé tán mo ní mo ti ṣe tán. Ó tún béèrè lọ́wọ́ mi pé kí ló tún kù tí mi ò tí ì ṣe. Mo ní kò sí nǹkan tí mi ò tí ì ṣe. Mo try láti ṣe gbogbo iṣẹ́ ẹ̀ tán kí n lè sùn. Ṣé ló ní kí n lọ gba gbogbo ilẹ̀ estate gbogbo ilẹ̀ estate ló ní kí n máa lọ gbá káàkiri. Ọmọ ṣé torí ẹ̀ ló ṣe wá sùn bíbá? Opportunity tí mo bá rí tó bá ti rán mi iṣẹ́ mo máa ń sáré sùn bí 15 minutes kára mi lè balẹ̀ díẹ̀. But kò kí ń ṣe oorun 15 minutes nìkan ló máa ń sùn. Èmi personally mo ti wù ẹ́ bíbà yìí tí mo dúró tí mo wù ẹ́ dáadáa tí mo ń ṣọ́ ẹ dáadáa tó sùn oorun bí 1 hour. Àwọn ọjọ́ tí mo bá gbàgbé sùn nìyẹn tí bá dẹ̀ ti gbàgbé sùn tí bá délé wọ́n máa béèrè pé kí ló dé tí mo fi pẹ́ dé láti fi tọ́ wọn mi tó bá ṣe ń béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ wọ́n máa nà mí ni. Sí èso mo ń wò wípé bóyá ká lọ sílé àwọn Tanimola. Kí ló pè mí sìn? CSO. Èmi ni CSO yìí. Èmi tẹ́ ti rọ̀ lóye. Èmi kọ́ ni CSO yìí o. CSO yìí ló dúró yìí. Nígbà téèyàn kan dé tó da effect bolẹ̀, ó ń jọ gbogbo yín lójú. Ẹ wá sọ pé mi CSO. Òun ni o. Ó dìgbà tó bá lọ tán kẹ́ tó mọ̀ lọ́rùn. Ẹgbẹ́ ní dákẹ́ jáde. CSO, mo rò pé òun tó ràn ó ti la yín lọ́pọlọ sí. Ṣebí gbà tẹ́ ẹ̀ mọṣẹ́ náà ṣe rọ̀ yín lóye. Àbí kí ló dé tẹ́ wá ń ha bí ẹyẹ bákà mi báyìí. Ẹgbẹ́ mi ò ní bírè o. Kékulé kó gbọ́ kó ya sọ fún toko mi ò níbi kankan tí mò ń lọ máa lò tó oṣù kan gbáko nínú ẹ́stéètì yìí gbogbo ìwà dọ̀tí inú ẹ́stéètì pátá ni màá bá yín fọ̀ mọ́ gbogbo ìwà òṣì gbogbo ìwà rádaràda gbogbo ìwà ìbàjẹ́ tó wà lọ́wọ́ yín gbogbo ẹ̀ ni màá make sure pé mo rí ìwọ ẹ̀ bọ̀lẹ̀ kó tó di pé mo kúrò nínú ẹ́stéètì. Àǹtí Bílíkì ẹ lè lóṣù kan mọ́ bíbá yìí month end lẹ sọ pé ẹ̀ lọ and 1 month is just a week from now. Ẹjọ́ torí Ọlọ́run ṣé téèyàn bá sọ yín pé eégún bàbá èèyàn máa jó tó bá dẹ̀ tún wá jíhùn padà pé eégún bàbá òun ò jó mọ́ ẹjọ́ ta ni bàbá lákú bàbá anybody tó lè bí léèrè. Èmi ni mo sọ yín pé mi ò nílò ju bí ọ̀sẹ̀ bíi mélòó lọ. Mo lè tún ti yíhùn padà pé máa lo oṣù kan sí bíbá ẹjọ́ torí Ọlọ́run ṣé láti ìgbà tí mo ti dé ṣé mo ti ní anybody lára yìí. Rárá o. Ọ̀ ní lára. Mi ò gbàgbé mo ti yí mọ́ńtẹ̀ẹ̀dì padà oṣù kan sísè tó bá tún doṣù gangan tí n bá rí i pé gbogbo ìwà ìdọ̀tí inú ẹ́sẹ̀tì kò tí mọ̀ tó máa tó kàn sí. Ṣé wá rí ṣe gbọ́ sáǹdì náà torí ẹgbẹ́ àbẹ́gbẹ́ mo ti expect pé ọmọ ìlẹ́lẹ́ gbogbo ilé ẹ máa pariwo pé báyìí láti ìgbà tí láti bí ọ̀sẹ̀ kan tí mo ti dé nígbà yìí àárín iná sójú a kàn wà nínú òkùnkùn biribiri ni jẹnẹrétọ̀ gò jẹ́ ká gbádùn ẹ̀yin olówó fò olówó ogbó tí ń ṣílẹ̀kùn fólé ẹ lówó láti máa fi repo sínú jẹnẹrétọ̀ ẹ lówó dísù ẹ lówó tẹ máa fi ṣe títì tẹ ti rìn ẹ lówó tẹ máa fi ṣe gọ́tà ẹ ń kó gbogbo òórùn jẹ láti ìgbà tí mo ti dé bíbà inú òkùnkùn biribiri láwà gbogbo ayé wà ní bande ẹ wà ní bande f àháhá orí burúkú o ó túbọ̀ sí pé f9 ní gbogbo yín gbé ńgbà tẹ wá skul. Arábìnrin ibo nílé yín wà. Sàlẹ́bẹ̀ ibẹ̀ yẹn ló wà. Támọ̀lá àbí kí ló porúkọ ìyàwó ọ̀gá ẹ̀ tó máa tìrìtì ẹ̀ Támọ̀lá kò sí wàhálà ńgbà tá a bá máa fi délé wọn sìn tí mo bá lọ tí ìwèrè bọ̀lẹ̀ nílé wọn Ọlọ́run jẹ́ kó lè dọ̀là. Ẹ̀yin nìkan lẹ lọ àbí. Ṣe gbádùn ṣá ìbẹ̀rẹ̀ oṣù oníṣẹ́ ẹni bá ṣe dópin lájọ máa gbàlá àjọ bẹ̀rẹ̀ rìn ni àjọ máa parí ẹ̀ ni ìrìn wọn ti lẹ́kọ̀ọ́ sí i. àwọn ń ro èmi. kí ló wá kọ̀ mí. ṣé ẹ rí i pé olórí burúkú ni ọ̀gá ọmọ yìí ni ó fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ni nítorí pé wọ́n ṣi ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wọn nítorí ẹ̀rọ ṣe ń ṣe báṣubàṣu ṣé kò bímọ tiẹ̀ ni ṣó lè ṣọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ ọmọ lọ́mọ keje àbí Mrs. Danmola ó mọ gbà lẹ́nu nígbà tí n bá débẹ̀ ẹ̀jọ̀ torí Ọlọ́run ìrìn wa ti lẹ́kọ̀ọ́ sí o yes a máa bá ṣe ń lọ yìí ilé Mrs. Danmola la máa kọ́kọ́ lọ a lọ ṣe wèrè fún níbẹ̀ lẹ́yìn tá a bá wá kúrò bẹ̀ gbogbo ibi tó kù tí
mo fẹ́ mú yín lọ nínú ẹ́sẹ̀tì àṣẹ̀máa wá rin gbogbo ẹ̀ ṣé rí òrùn èlé yìí tí ẹ sọ orí yín ló bá ó máa lá ọpọlọ yín gbẹ ni tó ọpọlọ yóò bá jòlé tí yóò bá jòrò lẹ́nu kẹ́pẹ́ mi lọ́ba yìí. Tani mo ṣe tani mo ṣe ó yẹ yípo ẹyípo ó yá nìṣó ilé yín ọmọ kọ́kọ́ dé ẹ nìṣó sí ẹ tí ó ṣe ó yá nìṣó gbogbo òṣì tí ọ̀gá ẹ̀ ṣe èní ló máa mọ̀ lọ́rùn. ẹ gbà wá o lọ́wọ́ Biliki ẹ gbà wá o lọ́wọ́ Biliki eléyìí máa ga ogún òwò ní Biliki ogún òwò ní kí gbìyànjọ Biliki síbẹ̀ ṣe lè ṣe dalẹ̀ dálọ́rùn o ojúmọ́ kan ìwọ̀ tọ̀ọ̀tọ̀ o ògbóná ẹ máa tọ̀ ògbóná ẹgbẹ́ o. nǹkan wo gan-an lè wá àti Biliki. ó nìyẹn eléwúrẹ́ eléwúrẹ́ lélẹ́yìí wíìrì àdúgbò lélẹ́yìí kí lẹ pé eléwúrẹ́ bẹ́ẹ̀ ni ẹ jọ báwo ni ìwérí ẹ ṣe dé ní ẹ́sítéètì. ìrírí ẹ máa ti pẹ́ gan láti bí oṣù mẹ́fà wèrè tó gbajúmọ̀ mà ní. wèrè tó gbajúmọ̀ bẹ́ẹ̀ni ṣe tí wàá sọ dára lé yín ni. rárá no iṣẹ́ ilẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo yín ẹ ti jọ wà fàmílíà pẹ̀lú ráyè. ẹnu ó máa ń rìn káàkiri around ni. òkè ó máa ń rìn káàkiri inú ẹ́sítéètì. bẹ́ẹ̀ni nítorí ẹ̀ lẹ ṣe sọ ọ́ di neighbor ní àbí. kì í ṣe neighbor wa o. kò ń ṣe neighbor yìí ni gbogbo yín jọ ń support ẹ̀ ń sọ bẹ́ẹ̀ nípa ẹjọ́ ń gbé ni nàbẹ́ nípa ẹ ti jọ mọ́ra yín ẹ ti jọ parapọ̀. No, ó máa ń rìn káàkiri like everybody mọ around everybody mọ. Everybody mọ ẹ̀jẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ ni pé nǹkan tó nọ́mà ni ṣó nọ́mà kí wèrè wà nínú ẹ́stéètì ni. kò nọ́mà. Wèrè tẹ́ ẹ̀ mọ̀ pilẹ̀ ẹ̀ mọ̀ origin ẹ̀ mọ̀ nǹkan tó jà ní wèrè ẹ̀ mọ̀ nǹkan tó gbé débìlà ṣé ẹ̀ mọ̀ bóyá kidnapper ni ṣé ẹ̀ mọ̀ bóyá ó ń disguise ni ṣé ẹ̀ mọ̀ bóyá informant ni ṣé ẹ̀ mọ̀ bóyá agent ni tó kọ̀ wá díbọ́n fún yín bíbà tó jẹ́ pé ó máa ṣe wèrè lọ́sàn-án á máa dèèyàn lóru wèrè lọ́sàn-án èèyàn lóru ṣé ẹ̀ gbọ́ pàmì ṣé ẹ̀ gbọ́ ní barista gbà yẹn ni ṣé ẹ̀ gbọ́ wèrè lọ́sàn-án èèyàn lóru ni bó ṣe wà yóò máa pretend bí wèrè lọ́sàn-án tó bá dòru á dèèyàn padà á dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ bí nínú ẹ́sẹ̀tì. ilé yóò rí bẹ́ẹ̀ òkè kò rí bẹ́ẹ̀ ó dàbí ẹni pé brọ́dá yìí lọ yín ni àbí. wèrè tó mature ni. wèrè tó mature ni òkè yín rí wèrè kan tó mature rè kò sí wàhálà kò má wọ̀rẹ̀ ẹgbẹ́ nu òṣì kalẹ̀ síbẹ̀ gbogbo yín kúkú ti di wèrè. ẹ náà ṣé ẹ ń ṣe wèrè lẹ́ ń bá wèrè gbé. àwa àgbàlagbà. ṣé ẹ ya wèrè ṣá kí ni mo tiẹ̀ tún bí yín fún ẹ ti ya wèrè. eléyìí gan tiẹ̀ ti ya wèrè tí bẹ́ẹ̀ rí wọn orí ẹ̀ ní. àti bí kíbo lè wá lọ. ẹgbẹ́ nu òṣì kalẹ̀ síbẹ̀ mo ń bọ̀. Hey you Mr. Man, I'm talking to you. gbogbo àṣírí ẹ̀ ti tú pátápátá gbogbo bó ṣe máa ń ṣe bí wèrè lọ́sàn-án tó máa ń di èèyàn lóru gbogbo ẹ̀ pátápátá lè mímọ̀ àwọn ará estate yìí wọ́n lè má ka òdì ẹ̀ gbogbo tricks ẹ̀ pátápátá gbogbo ẹ̀ ni mo mọ̀ okay now I put it to you that you are a criminal from here you are going to the police station from police station you are going to court from court you are going to jail now assistant CSO come on arrest him. ẹ̀wọ̀n ló máa kú sí amọ̀rú yìí ẹ máa ma díbọ́ bíi wèrè ẹ máa ma kidnap àwọn èèyàn. Arrest him! Get him arrested! CSO, don't let him escape! Arrest him! He's a criminal! Oh my God, wẹ̀rẹ̀ gé yín jẹ lásánlásán lẹ́ kẹ́rẹ̀ ra báyìí. Tẹ́tọ́ bá ṣọ yín jẹ kọ́. Dáàbì mo jẹ. Kí ló ṣẹlẹ̀? Wàhálà bíi ti báwo? Kí ló ṣẹlẹ̀? Má dẹ́rù bà mí now. What happened? Auntie Biliki just CSO estate. Are you joking? Yes. How? Peace estate? Yes. Peace estate will ever need peace money. Báwo ni ma fancy?
Kí ló ń ṣẹlẹ̀ náà? Wọ́n lọ mọ́ bí ti báwo. In my house. Gbawa Lowo Biliki, Biliki. Gbawa Lowo Biliki. Wàhálà lélẹ́yìí o. Okay. See, let me talk to you later, please. Ẹṣin kò tiẹ̀ ní bèrè sísá, àgbókò tiẹ̀ níbi kíkan. Ènìyàn dára ó kù ìwà o. Ènìyàn dára ó kù ìwà o. Tabanguyan ìdàgìrì a máa bá rẹ̀ o. Òkúta àgìrì ẹ̀ rọ̀wọ̀ ẹ̀ níyà. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nígbà tí ẹ fẹ́ fagídí ṣí géètì wọlé. Ta ni ẹ? Àǹtí mi èmi ni. Wọlé náà. Ibo ló ti ń bọ̀ lọ́gànjọ́ òru? Àti school ni mo ti ń bọ̀ ma. Mo wá fún event kan lẹ́kọ̀ọ́ so ìgbà tí mo wá rí pé ilẹ̀ ti ṣú mi lè padà sí school mọ́ ni. Mo ní kí n wá sọ́dọ̀ àǹtí mi láti wá sùn. Ó wá sí Èkó, o ò lè padà sí school mọ́. Ó wá fẹ́ wá sọ́dọ̀ àǹtí ẹ. Ó ń bọ̀ lọ́gànjọ́ òru. Ó tún wá dé géètì. O ò lè kọ́ géètì àbí kò pé wọn kọ́ wá sí géètì fún ẹ. Ó wá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nídìí géètì. Ó fẹ́ dé géètì wọlé ni. Mọ̀ mi yọ kẹ́lẹ́kẹ́lẹ́ o àtọ̀. Mi ò fẹ́ disturb anybody and mo ní spare key. Ìgbà tí mo fi spare key ṣí gate yẹn mo realize nǹkan kó dàbí ẹni pé bóyá spare key yẹn ò ṣiṣẹ́ mọ́ tàbí bóyá wọ́n ti change lock. Wọ́n ti ṣe èmi ni mo change lock. Èmi gbogbo lock dé pátápátá ni mo change. Torí àwọn onírin òṣì, àwọn onírin ìranù, àwọn onírin àrè bíi tiẹ̀ báyìí òun náà ni àṣẹṣe ń díẹ̀. Ó máa rìn wọlé onílé kiri lóru onírin ìyàlẹ́sẹ̀. Nǹkan tó ṣe kò dáa tó wo a ti dúpẹ́ lọ́wọ́. Let's go ranu wo. Ẹ padà wá ní ìrìnàjò rẹ̀. Àǹtí Bílíkì kí lẹ̀ ń ṣe? Mo rí ẹni àbúrò wa. Yíbo. Àǹtí Bílíkì. Ṣé bá àbúrò wa ní kí ló dé ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ báyìí náà? Àbúrò wa ò lè gbà. Àbúrò wa nírìnkúrìn kò lè gbà bọ̀dẹ̀. Ṣé o mọ̀ yìí pé wọ́n lè lọ fún yín ni? Bó ṣe wà ó lè jẹ́ gbogbo nǹkan tó ń ṣe ó lè jẹ́ pé ó ń ṣe under duress ni. Bẹ́ẹ̀ ni. Àǹtí Bílíkì láìláì ẹ sọ nǹkan mi. Ṣé rí mo rí àtẹ̀ ń wò yìí? Àti kékeré láti jọ wa mo mọ̀ ju bó ṣe mọ ra ẹ̀ lọ. I know what she can do and I know what she cannot. Okay, you know what she can do and you know what she cannot do. But ṣé o mọ̀ yìí pé ó lè rìn wá bá ẹ nílé lọ́gànjọ́ òru? Ṣé o mọ̀ yìí pé ó lè wá ká ẹ mọ́lé lọ́gànjọ́ òru? Ṣé o mọ̀ yẹn? O mọ̀ tó túmọ̀ sí pé o mọ̀ tán. Èèyàn la pé èèyàn tí èèyàn mọ̀ lọ́sàn-án tó bá dalẹ̀ ó lè yí wá padà. Ẹ ṣáà má bínú ẹ jẹ́ á lọ sùn lẹ ti ṣú. Ẹ kọ́ ẹ wá mi dá. Àǹtí Bílíkì
Allahu. Mọ́ríàmọ̀. Mọ́ríàmọ̀. Ma. Kí ni ṣe nínú báàgì? Ọ̀rẹ́ mi Stephanie ló fi rán mi iṣẹ́ wá sí pé kí n bóun deliver fún ọ̀rẹ́ wa kan. Ó ní toothpaste mouthwash ní pé kí n bóun fi ń fọ ahọ́n ni kí n bóun deliver ẹ̀ fún pé ó fẹ́ máa fi fọ ahọ́n ni. Mọ́ríàmọ̀. Ma. Ọ̀rẹ́ ẹ̀ ló fi kíní ìran ẹ séèyàn kan lẹ́kọ̀ọ́. Ó ní eléyìí toothpaste. Bẹ́ẹ̀ni. Sórí tó bá jẹ́wọ́ nǹkan tó fi kíní ṣe tí mo bá ra ilé fọnù. Padà wá síbí. Mo ní kó padà wá síbí. Kọ́sí. So nǹkan tó ń fún dádì ṣe bẹ̀rẹ̀. Gbogbo owó tá a run lé ẹ lórí tá a sọ pé kó lọ kàwé kó lè jẹ́yàn láyé. Nǹkan tó lọ ṣe ní skúlì. Àbí? Wọ́n ti Biliki ó ní mouthwash ní. Mouthwash lélẹ̀. Bẹ́ẹ̀ni. Dọ́tà ló sọ fún mi. Stephanie ọ̀rẹ́ mi ní skúlì. Stephanie. Bẹ́ẹ̀ni ma. Pé. Ok ma. Pé Stephanie náà kì í gbọ́. Hello Stephanie. Mo wà item tó fún mi ní school tó ní pé kí n bẹ deliver fún Ṣọlá pé lẹ́kọ̀ọ́ tó ní mouthwash toothpaste pọ́ fi ṣe bí mouthwash ni bí toothpaste ni kó tó àbí tongue wash. Stephanie fara burúkú balẹ̀. Stephanie níwájú Ọlọ́run ọba àtẹ̀yìn tá a gbọ́dọ̀ jẹ́rìí rọ. Láàrin ìwọ àti Ọlọ́run kí ni tó fún àbúrò mi kí ni nǹkan náà. Stephanie ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó dẹ̀ rántí ọjọ́ àti sùn ó dẹ̀ rántí ẹsẹ̀ mẹ́fà kíní tó wà lọ́wọ́ mi ni wọ́n ń pè ní tongue wash àbí nítorí pé ó ti ní tongue lórí ló ṣe pè ní tongue wash fábúrò mi kò sí wàhálà sórí tí o bá ṣe é pé mo jàbí amọ ni n bá sọ pé o máa jóná láyé o máa jóná lálùkì amọ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ló ń bèrè pé n tó ṣẹlẹ̀ kò sí wàhálà ọmọ nǹkan sórí kínní tó bá mọ̀ pé ó sì wúlò fún ẹ tó sì nílò ẹ wọ́n gbà lọ́wọ́ mi lẹ́kọ̀ọ́ ìwọ ọmọ ọ̀ràn kí ló ọmọ játijàti ìwọ ọmọ náà ọmọ ṣé tí wọ́n sọ pé káwọn òbí ẹ ṣé táwọn òbí ẹ sọ pé kó lọ ṣe ní skul yẹn sẹ́fì ayé ẹ̀ tẹ̀ ńlá Aunty Biliki ọmọ játijàti. ṣé mo lè ti gbọ́ lẹ́nu ẹni tó ní nǹkan yìí ó ní mouthwash toothpaste ni. Mouthwash toothpaste ni ìwọ ní kí n máa tọ́jú ẹ̀ ìwọ ó ti ń jẹ mùdùmùdù àbí ó ti ń jẹ mùdùmùdù ó yá kò tó ẹni sùúrù ẹ jẹ́ kí n wọ ẹrù tó kù. ẹ jẹ́ àwọn tó kù ìlọrun Aunty Biliki. ẹ jẹ́ àwọn tó kù. bámu kiri àwọn. Èwo náà dé síbí. Ẹṣin kò tiẹ̀ ní ìbéèrè sísá, àgbókò tiẹ̀ níbi kíkan. Ènìyàn dára ó ti wá o. Ayé yìí ó ti bàjẹ́, ayé ti lu jára. Gbogbo nǹkan ti bàjẹ́, gbogbo ẹ̀yàn ọmọ ayé ìsìn ẹ̀ ti báyé jẹ́. Kódà gan ìmírù yìí ti bọ̀rùn ẹ̀ jẹ́. Ó ń dọ̀rùn báyìí, ó ń gbaná lọ straight. Pẹ̀lú pé ìgbọ́ ṣe ń kàràmọ́ kìíní tẹ̀ ń wò kọ̀ọ̀kan. Kí kankan ni ná? Tí o bá kí n ṣe toothpaste, tí o kì í ṣe mouthwash, then what is it? Ìwọ ò dá kíní ìmọ̀. Mi ò mọ̀. O ò mọ vibrator. Vibrator. Kí ló ń jẹ́ vibrator? Kí ló ń vibrate? Ẹ mà gbà mí kẹ̀. Fátímọ̀ bó ṣe dàgbà tó yìí. Ìwọ ò mọ tó ń pè ní vibrator. Mi ò mọ̀ ṣé máa parọ́ fún yín ní Aunty Biliki, mi ò mọ̀ kí ni. Ó dá kí lọ pẹ́ bí vibrate yẹ. Báwo ló ṣe ń gbọ́ ẹ̀ gidigidi? Ṣé bó ṣe rí rèé ni? Níṣẹ́ ló máa ń pẹlẹbẹ. Báwo tọkọ ẹ ṣe rí? Ṣé torí kọ́lọ̀ ẹ̀ yàtọ̀? Ìwọ mọ́rí. Ìwọ! O ò tí ì lọ́kọ. O ò tí ì márì. O ti fẹ́ máa mọ adùn tí obìnrin máa ń mọ̀ nínú ìgbéyàwó. So, n tó fẹ́ máa lò rẹ̀ má fẹ́ mú ẹ lẹ́nu ìwọ kọ́ ló ní ìlànà ìbá nínú báàgì ẹ ò lórí àdẹ̀bá nínú báàgì ẹ àlọ́ ò ṣe mí sórí kiri burúkú tó wà lọ́wọ́ mi ó máa ń pààyàn ǹjẹ́ o jẹ́ mọ̀ kó ní high currency ó mọ̀ jẹ́ gbé ẹ débẹ̀ sórí
tó bá ti ń lò tó ti ń dùn mọ́ ẹ tó ń dùn mọ́ ẹ tó ń rìn ẹ tó ń rìn ẹ tó ń rìn ẹ tó ń mí ẹ jìgìjìgì tó ń gbọ́ ẹ jìgìjìgì tó ti dùn mọ́ ẹ ju bó ṣe yẹ lọ tó wá lọ háì ẹ kó wá lọ háì ju bó ṣe yẹ lọ wàá kọ́ bó ṣe gbé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  ọlọ́lá ẹ̀ náà ọlọ́ba bẹ́ẹ̀ ṣe káàtì ẹ̀ kó rìn sásìkò gbà ẹ̀ bẹ́yà tètè gbẹ̀mí ẹ̀ là oníṣekúṣe oníranù ọmọdé onírìnkùnrin can you imagine ìwọ dídí ọmọ mùsùlùmí ló kí ló ṣẹlẹ̀. mo fẹ́ wò ó ni mo fẹ́. ẹgbà. but Aunty Biliki báwo lẹ́yìn ṣe mọ gbogbo kinní yìí. báwo mo ṣe mọ gbogbo kinní. báwo ni mi ò ṣe ní mọ̀ as a security personnel I have to be security conscious every time. obìnrin ló rọ̀gbà yí mi ká gbogbo àwọn àbúrò mi pátápátá obìnrin ni obìnrin lọ́mọ tí mo bí. so mo ní láti mọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ọkùnrin àtobìnrin gbogbo nǹkan tó lọ láàrin ọkùnrin àtobìnrin gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn from time to time mo ní láti mọ gbogbo ẹ̀. nígbà tó jẹ́ pé tẹlifíṣàn lẹ́wọ̀n máa wò lẹ́wọ̀n máa ṣe mùdùnmùdùn nídìí ẹ̀ lọ́pọlọ rárá ẹ̀ kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan Google wà ń bẹ̀ YouTube wà ń bẹ̀ kẹ́tì lè kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi kẹ́mọ rírí ayé kẹ́mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé irọ́ ẹ máa jókòó ranù kalẹ̀ sí bíbí àwọn máa ṣe rìndìrìndì nínú. Aunty Biliki mo dé máa ń lọ sí YouTube mo dé máa ń Google. kí ló máa ń lọ wò. oúnjẹ bó ṣe ń ṣe oúnjẹ bó ṣe ń spice of marriage bó ṣe ń àwọn tí mo máa ń bẹ̀. so láàrin ibi tó ti ń spice of marriage ò bá kí ní ìpàdé mi. no. ò bá pàdé lórí Google ò dé bá pàdé lórí YouTube ó ṣe lára ẹ̀ pàtó ó ṣẹ̀ṣẹ̀ ń lọ sórí YouTube láti lọ kọ́ bó ṣe ń dáná fọ́kọ. how to cook for my husband abi. No, how to cook good food generally. Okay. How to cook good food àti how to cook for my husband. Jọ kí ni ìyàtọ̀ bẹ̀? Ládùúrú ẹ̀kọ́ tí a kọ́ ẹ̀kọ́ tó di pé o kúrò lé. O ṣẹ̀ délé ọkọ, o ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ Google bó ṣe máa dáná fọ́kọ ẹ. Kí wá ní gbogbo wàhálà mi jálẹ̀ lórí nígbà tẹ́ wà lé? Kì í ṣe bí mo bá bẹ mo lè dáná, mo kàn tún fẹ́ advance ni mo ṣe ń wò. Ẹ jọ ṣé Google máa ń kọ́yàn bó ṣe ń gúnyán ni? No, àbí Google máa ń kọ́yàn bó ṣe ń ru ẹ̀fọ́. Ṣé Google lè kọ́ ẹ bó ṣe máa ṣe lásìkò? Aláìnílàkàyè, òpònú akídanidání, ó ṣe lára ẹ, irú rọ̀ǹbọ̀rùn, bákan náà kan ni yín. Ṣé ìwà iná kan ló mú ni? Àbí ìpàṣẹ kan ló ń tẹ̀lé ni? Ṣé bẹ́ẹ̀ tó máa ń para yín káàkiri máa wá bá yíwé ẹ̀ ní gbọ́rọ̀ sí mi lẹ́nu? Ń rọ àṣẹ. Kò sí wàhálà, lẹ́nu ẹlẹ́jọ́ wà yín. Ṣé bí wọ́n ní wọ́n mọ̀ dáadáa? Àbúrò ẹ̀ ni olóhùn mọ̀ dáadáa. Ǹjẹ́ wọ́n mọ̀ yìí pé àbúrò ẹ̀ Mọ́ríà ó ti ń lo vibrator? Ṣé o mọ̀ yẹn nípa ẹ̀? Tó náà ń sọ̀rọ̀ níta lẹ́ẹ̀kan yẹn, òun gbáwájú òun gbẹ̀yìn òun gbẹ̀rí ẹ̀jẹ̀. Tó bá jẹ́ pọ́ dùn ẹ̀ náà ló ń gbé. Bó ṣe máa gbìgbìgbìgbì mọ́ ẹ lára nìyẹn tó ní mọ̀. Rí toothpaste ló kà bẹ̀. Toothpaste ni tó bá ti dà lọ́la kó mú búrọ́ọ̀ṣì wá bá mi nìyà. Kí n bẹ́ẹ̀ tẹ pèsè sórí ẹ̀. Ṣé o ti gbọ́? Kó fi ẹ lọ fọ́ mi. Òun àṣẹ oníṣekúṣe nínú ọ̀bì nínú àwọn ọmọ. But ìlú náà ìwọ ni irú mi ò ṣìwọ́ irú mi burúkú wo lórin lóòrùn yìí. Rí bó ṣe ń fi ẹ́ sọ̀rọ̀ sí mi. Àti pé irú rìn òṣìwò nìwọ náà rìn tó ń bọ̀ níbí báyìí ní irú táìmù yìí. Ṣé tó pé mo fún ẹ ní spẹ́ẹ̀kì ilé mi? Rárá kò rí bẹ́ẹ̀ àti Fatima má bínú. Ẹ mọ̀ pé Aunty Biliki ṣì máa wà lọ́dọ̀ yín náà. Ṣé bẹ́ẹ̀ sọ fún mi pé last week ni wọ́n wá sọ́dọ̀ yín? Èmi dẹ̀ ti feel pé bẹ́ẹ̀ weekend ta lò kọjá ẹ̀ tó ṣẹ̀ kọjá ẹ̀ ni wọ́n máa ti padà ní. Mi mọ̀ pé ṣì wà lọ́dọ̀ yín tí máa wọ̀n ní ṣe. But still yẹn oníkórìírí o. Wọ́n ṣì wà bí o. Wọ́n ṣì wà bí. And as a matter of fact, wọ́n ti di CSO estate náà. CSO. Wọ́n ti di CSO Peace Estate. Kí ló ń pẹ́ lẹ́rìn sí? I swear there can never be peace in Peace Estate. Like, Wọ́n ti di CSO. No, báwo ló ṣe ṣẹlẹ̀? Nǹkan ojú wọn lọ́wọ́ lẹ́gbàá débẹ̀. Gbawa Lowo Biliki eléyìí máa ga ogún òwò ní Biliki ogún òwò ní kí gbìyànjọ Biliki síbẹ̀ ṣe lè ṣe dálé dálọ́rùn mọ́ ojúmọ́
ẹṣin kò tiẹ̀ níbi eré sísá àgbókò tiẹ̀ níbi kíkan ènìyàn dára òkú ìwà o ènìyàn dára òkú ìwà o tàbá ń gúnyán ìdàkìrì àmà bá rẹ̀ o òkúta àgbìnrẹ̀ fáwọn ẹ̀níyà. Wow, good to see you. Hey, Dewa Kiwale. Mo gbọ́ pé Àǹtí Bílíkì wà níbà. Ṣọ́ wà nílé. Àǹtí Bílíkì lẹ pè lẹ́ fi dá lálẹ́ gàràgà. Àǹtí Bílíkì máa ti wà nínú estate wa yìí. Níbi tèmi fúnra mi ò mọ̀ tí mi ò tẹ̀ tí mi ti ẹ̀ mọ̀ pé exist nínú estate wa yìí. Tó máa survey, máa ṣọ́ nǹkan tí ó kàn wọ́n lọ́wọ́, kàn wọ́n lẹ́sẹ̀, kàn wọ́n Àǹtí Bílíkì. Èwo làbúrò máa survey káàkiri ní estate ní estate. Ṣé wọ́n gbalé síbí bàbá ọ̀rá lé síbí ni? Kí n ti wọn? Àǹtí Mọ̀dí náà. Guess what? Kí ni? Wọ́n ti fa Àǹtí Bílíkì jẹ CSO ní estate àwọn ti Fatima. Bó ṣe rí gangan ló ṣe sọ yìí. Ìgbà wo sí gbà wo? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló fẹ́ fà? Láì ralé. Ó yé mi náà lẹ́nu. Kan tí ojú mi ti rí láti ìgbà tí Àǹtí Bílíkì ti dé sọ́dọ̀ mi yìí. Òun ló ń lọ lọ́hùn yìí. Ẹ wọlé wá ń tí. Àǹtí Bílíkì kí n lé Àǹtí Bílíkì. Kí n lé Àǹtí Bílíkì. Ẹ̀dẹ̀ sọ bí pé ẹ̀mẹ̀ntẹ̀ ní ẹ̀wọ̀n lọ́jà rẹ̀. Ẹ̀dẹ̀ sọ bí pé ẹ̀mẹ̀ntẹ̀ ní ilé Àǹtí. Kò ṣeé kò ṣeé tọ́. Bẹ́ẹ̀ bá tọ̀ ẹ gbé bẹ́ẹ̀ ò tọ̀ ẹ dáràn o. Bẹ́ẹ̀ bá gbà bí a ti gbọ̀hún bẹ́ẹ̀ bá gbọ̀hún a ti gbà bí èwo la ó ṣe o. Tá máa fi tẹ́ ẹ lọ́rùn o. Kí lẹ sọ sínú sí ẹrù pé mi ò rí bàtà ìjẹnu wúyẹ́wúyẹ́ ni kí lẹ sọ sínú ẹ̀ ọmọ yẹn ò kọ́kọ́ dà yín lò ìgbà tá wá jẹnu wúyẹ́wúyẹ́ tán lọmọ yẹn ṣe wà ń bọ̀ wá báyìí tó túbọ̀ sí pé okùn falẹ̀ fífẹ́ fún ọmọ yẹn ní kùtà bí òǹfalẹ̀ fífà mi òǹfalẹ̀ fífà ọmọ yẹn òǹfalẹ̀ fífà ọmọ yẹn tẹ́bá nínú ọmọ ẹgbà sábò lọ tọ́lọ́wọ̀ bá yọ̀ǹda ọmọ fún yẹn gbà sábò lọ lẹ́kọ̀ọ́ ọmọ bẹ̀ kàtí gbọ́ ẹ má pa àwọn ọmọ inú ẹsẹ̀ tì í àjẹ́ nìyẹn àjẹ́ tí pọ̀ mọ́ jẹ ni kẹ́ ẹ tó pa àwọn ọmọ inú ẹsẹ̀ tì í jẹ wá pa yín. Àǹtí Bílíkì is a special case. Oh, she is. I swear. Ẹ̀yin ẹ̀gbọ́n mi. Ó ti fẹ́ béèrè lọ́wọ́ mi because I've been quite curious. Kí ló dé tí Àǹtí Bílíkì fi dá yàtọ̀ láàrin gbogbo àwọn ọmọ tí bàbá wa bí? Okay. I mean, àwọn ọmọ mẹ́rin dáàdì wa bí yẹ. Ṣùgbọ́n níṣẹ́ làwọn máa ń ṣe bí ọkùnrin. I don't understand. I mean, why is she different from us women? Big Lo ló fà o.
Bẹ́ẹ̀ni, Big Lo ló dá gbogbo wàhálà yìí sílẹ̀. Big Lo? Ta ni Big Lo? Fatima, ṣebí wọ́n rántí story Big Lo? Very well. Mo rántí náà. Mọ̀rẹ́, jẹ́ kí n jáwọ́ sí i. Ó ní boy kan ní àdúgbò bí tá gbé dàgbà. Ó wú, ó ga, Big Lo ló máa ń pè. Láàárín àwọn ọmọdé tó jẹ́ ẹgbẹ́, òun nìkan ló lágbára jù. Ó dẹ̀ máa ń bully everybody, àtọkùnrin ni àtobìnrin ni gbogbo wọn báyìí. Big Lo máa ń na gbogbo ọmọ ládùúgbò tí wọ́n máa ń sunkún lọ sílé lọ bá ìyá àti bàbá wọn. Ọ̀sán ọjọ́ kan bí Big Lo ṣe nu àǹtí Biliki nìyẹn. Kàkà kí àǹtí Biliki sunkún wá sílé, wọ́n lọ rẹ́gísítà lọ́dọ̀ máa nǹkan tí wọ́n ń pè ní Kochito. Ọ̀dọ̀ Kochito ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ taekwondo. Ìgbà tí àǹtí Biliki di black belter, wọ́n padà lọ bá Big Lo jà. Wọ́n nu ayé ẹ̀ bàjẹ́ ni. Lẹ́yìn yẹn ni wọ́n lọ kọ́ judo tí wọ́n gba black belt nínú ẹ̀. Ẹ̀yìn ìgbà yẹn ni wọ́n ṣe karate, ni wọ́n ṣe jujitsu, lọ́ ṣe aikido, lọ́ ṣe jitkundo. Gbogbo nǹkan tó lè sọ obìnrin di ọkùnrin báyìí láti Biliki máa ń fẹ́ ṣe ń tiwọn. I don't really understand. After that ni wọ́n join military. Ṣorí ọ̀rọ̀ àti Biliki kò ṣe sọ ní ìjókòó kan. Níbo? Lẹ́yìn Kamil mo ka gbó mẹ́fà tí wọ́n. Èmi ní kí n kàn yọjú sí ẹni kí n wá kí ẹ. Pé bí mo ṣe wáyé, mo láwọn dà kí n jẹ́ kí n lọ fulfill. Wọ́n tẹ̀ ti pọ̀ jù lọ́rùn mi. Bí mo ṣe wáyé, mo ti ń gbọ́ paranparanparan nígbà. Àwọn customers ni. Tí n bá dẹ̀ lọ sìn, kọ́ máa lọ call èèyàn out lórí social media tó iṣẹ́ wọn jù bẹ́ẹ̀ ni lọ. Màmá rí ẹ. Ẹ má ti lọ ẹjọ́, ẹ má ti lọ ẹ̀yìn. Àti Fatima, ó dà pé èmi náà fẹ́ padà sí school. Mo fẹ́ padà sí school. Mo ti mọ̀ pé ó máa sọ bẹ́ẹ̀. So ẹ̀yin méjèèjì fẹ́ yọ mí lẹ̀ lọ, ẹ fẹ́ yọ mí sílẹ̀, ẹ fẹ́ máa lọ. Rárá o, ọmọ kan ní kó dúró dé mi kó lè drop me sí junction tí wọ́n ti gbé mọ́tò mi ní kí bàbá àti Biliki pò á tó kàn yín. Á lè tó kàn wọ́n lọ skúl ọmọ tí wá kí wọ́n. Gbogbo ìrànlọ́ kan sí ẹ̀. Wọ́n mi jẹ́ ìwé ìfẹ́ episode ti ẹ̀ bí kan tó máa bẹ̀. Àwọn ọlọ́dẹ. Níbo? Biliki síbẹ̀ ṣe lè ṣe dalẹ̀ dálọ́rùn o. Ojúmọ́ kan ìwọ tọ̀tọ̀ o. Ogbóná, 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 ẹ máa tọ̀. Ogbóná, ogbóná, ẹgbẹ́ o. Náà ló ń bọ̀ yìí. Ràkúnmí rẹ̀ ewúrẹ́ ń túra ṣe. Sí èso kí ni tẹ fi pẹ́ nà ó. láyé kí ni mo sọ láyé má pè mí sí ẹ̀sọ́ mọ́ o sí ẹ̀sọ́ orí burúkú wo ló ń pè tí gbé yẹyin lọ́wọ́ mi ni àbí wà bò sí òṣìwò nìyẹn. Sí èso ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kó ba lè dáná mò ń bá kiri ẹ wo lédi yìí
ó ti ń fẹ́ máa lọ tútùkùtù o ẹ jẹ́ ká pe wèrè lọ́kọ ìyàwó kó ba lè jẹ́ ká rọ́nà lọ o àmọ́ bó ṣe ń lọ o gbogbo wa la kówó ẹ́stéètì jẹ o láàrin àwa mẹ́rin kò sẹ́ni tó mọ̀ o kò sí o. ẹ wo gbogbo owó tí ẹ ti yá o ni mo fẹ́ explain fún yín báyìí. Yes, for the last 3 years chairman ẹ ti yá 18 million naira nínú estate kitty. Hello èwo ni yíyá èwo ni gbèsè ṣebí owó tí wọ́n bá fẹ́ dá padà òun ló ń pè ní yíyá àti gbèsè ṣé owó tí àwa mẹ́rin ta pín jẹ ta bẹ́ sí wẹ́wẹ́ ta pín lẹ́sọ̀ mind your speech o. owó wo lẹjọ pín owó orí burúkú wo lẹjọ bẹ èmi ṣé mi wà láàrin yìí ni. owó tó wà ní sáà tèmi ṣó tó 1 million ni lẹ́yìn 500,000 tẹ́ ẹ yá mi nígbà tí mo fẹ́ ṣèkó mọ́ ẹ dẹ̀ tún yá mi ní 200,000 nígbà tí mo fẹ́ clear ẹrù mi lọ́dọ̀ custom and irú owó wo lẹ̀ ń tó sí side mi and ìwọ náà ní sùúrù ìwọ fúnra ẹ gan ṣé inú owó yìí náà kọ́ ni o fi ń kọ́ ilé tó kọ́ ẹ̀ nà. sà ẹ gbé gbogbo ẹnu yín sọ. kò dá ti sọ bẹ́ẹ̀ ni sà lẹ́nu ẹ. gbogbo owó tí a ná nígbà tí custom yín pẹ̀lú customer tire over 6 million naira láàrin lọ́ọ̀yà ọlọ́pàá àti custom lórí kẹba lè má ṣe òun yìí náà ni ẹ dúná ṣé owó tá a wà ló lè yín lórí ṣé ó jábọ́ láti ọ̀run sílẹ̀ ni paríparí ẹ̀ tó tún máa fi bọ̀rọ̀ jẹ́ ẹ tún wá lọ mú àná yín wá fine boy ẹ fi jẹ assistant CSO paríparí ẹ̀ àbúrò ìyàwó yín ó tún wà lára àwọn olè tó wá rọ́ọ̀bù nílẹ̀ ní màṣà wọn èyí gógó lè pẹ́ dá. Madam Treasurer kó ní kò ń ṣàbúrò abẹ́yẹn náà bọ́bọ́ yẹn kò jẹ́ olójú kòkòrò èèyàn ni cousin wa ni ó dẹ̀ máa ń come around sometimes. Can you imagine ó kò máa ń come around sometimes àmọ́ ìpàṣẹ yìí ló fi wọlé wá. ẹ jọ argument yìí kò lè solve anything o ẹ jẹ́ ká wá tá a máa ṣe paná rògbòdìyàn yìí if not wàhálà go dé o ó máa lẹ́yìn o. ìyá yìí rí kọ́ọ̀dù wá ní wàhálà wo wàhálà. pẹ̀lú apá yín tó ti dá àtòrí yín tó ti dá lọ ẹ tún sì jalè ó ti ẹ̀ dá bẹ́ẹ̀. gbogbo ohun tí gbogbo yín sọ pátápátá gbogbo ẹ̀ ni mo ti rìkọ́ọ̀dù sínú fídíò ẹ wá jẹ́ mú sí yìí dáadáa báyìí sí ẹ̀sùn yẹn lórí òrùlé ṣíàmà ló pẹ́ fẹ́ jóná ṣá. ẹ kọ́ sí mi ṣíàmà rẹ́sẹ̀ tìrẹ ṣíàmà rẹ́sẹ̀ tìrẹ o àsítáǹtì olèrè o olórí olèrè igbákejì olèrè bọ́dọ́dọ́ olówó ẹ̀kọ́ alẹ́ ni máa fún ẹlẹ́kọ̀ọ́ tó kọ́jú sí mi. obìnrin olè kẹta rẹ o ìyá olè gángan rẹ Mrs. Salome ayé pẹ̀lú madam please ti bá fún yín ní òdòdókòtò ó parí fún yín nìyẹn so ẹ̀yin náà ń bá wọn jalè ẹgbọ́n ó lè kẹrin rẹ o ṣé rí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà ó máa padà kàn yín má gbélé ọlọ́wọ́ bá ń gbọ́ tí a mọ̀ ẹ wo lórí olè ìwọ lè fẹ́ pa náà rọ̀ bẹ́ẹ̀ ṣe wà gbogbo tí gbogbo yín sọ pátápátá ó ní mo ti rí tọ́jú ìṣúná. ṣé kìí ṣe àjẹ́ ní obìnrin ìjà. Jẹ́ kó obìnrin yìí lọ o ẹlẹ́mú ni o jẹ́ kí evidence wọn ní. kọ́kọ́ lè tàrí mú kó tún fún mi lọ́ba court kó dá mi lórí lu èmi ò pẹ̀lú o èmi kọ́ o èmi ò lè lému o. ẹ má bẹ̀rù náà kéjọ ọkùnrin lẹ́tà nìyí ẹ ṣùrù obìnrin yìí náà ẹ jọ náà. àpátápàrà kò ṣe kọlù o kò ṣe kọlù o ẹni ọmọ bá ní fọ́nbá sí yé ẹ̀yin lẹ ò mọ Bílíkì ó gbóná bí ẹlẹ́hùn ṣọ̀pọ̀n náà ẹ̀yin lẹ ò mọ Bílíkì gbàrà lọ́wọ́ Bílíkì ó ẹ dákun ẹ gbà wá ọ̀rọ̀ Bílíkì.
màgá okùn ní Biliki okùn ní kí gbìyànjọ Biliki kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe dalẹ̀ tẹ́lọ̀rùn o ojúmọ́ kan ìwọ tọ̀tọ̀ o ògbóná ẹ máa tọ̀ ògbóná ẹgbẹ́ o. Watch out! Mommy! ọ̀rọ̀ tí bàbá ìsọ ló kàn pa mí lẹ́yìn ọlọ́wọ́. ọ̀rọ̀ ẹ̀rín kọ́ yìí ìwọ náà wò kí láǹtí Bílíkì wádìí ní newspaper. mo fẹ́ bàǹbà. bàǹbà bíi ti báwo náà. kí ló ń ṣe ẹ́ tó ń ṣe báyìí náà. kí n ṣe anything. okay now tell me ti lẹ́yìn tí sọ fẹ́ kí n lọ kí bọ́ọ̀gì ni. there is nothing I can do about it. how now. ọmọ ẹni mò ń tọ́jú. ṣé làákàyè ò sọ fún ẹ pé àmọ̀là yìí wọ́n mí èlùbọ́ yìí wọ́n mí sí. má bínú. wò ó wọ́n máa fi kúnlẹ̀ pa ẹ̀rọ alábòsí ló máa ń kúnlẹ̀ sẹ́sẹ́sẹ́ náà. ọ̀dẹ̀ ó ló gbé júìsì yìí sẹ́nu tí ó ló kọ́. wọ́n ní ìyàwó iná lọ máa jẹ because àwọn náà máa ń lo red lipstick. mo ní Sọlá jẹ́ kí mọ́mí understand pé kọ́ọ̀pù wọn máa fi mu juice wọn kì í gbé sẹ́nu kò kí ń ṣògùn bà kò kí ń ṣẹ́mu kò kí ń ṣògùrọ̀ kò kí ń ṣe burúkutu náà. màmá àti ẹgbẹ́ wọn gan òun la fọkùn wọn balẹ̀ jẹ́ mọ́mí ẹ̀ gangan ló ń hùwà dé. How dare you refer to my mom like that? Are you alright? Ṣé fẹ́ kí n gbá ilé tí ni? Gbọ́dọ̀ nílé. Ọmọ ní ó ti gbó ń jẹ alẹ́ ìfọlọ́gbò jẹ. Níbo? Ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ fọlọ́. Ẹ wo ẹ má sọ. Ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀. Ẹ má jàjẹ jẹ àwọn ọmọ. Màá sí ọ láti o. Màá sí ọ. Ó máa tẹ́ o. Ẹ gbálẹ̀ yín lọ. Irọ́ ni o, ó rí ọkọ mi àtobìnrin. Wọ́n ń jáde nínú hòtẹ́ẹ̀lì. Kí olóòde má farabalẹ̀ náà. báwo ni kí n ṣe farabalẹ̀. O súnlé, o tún dé tàìdí láàárọ̀ yìí sí, o change, olóhùn lọ, ìwọ ń lọ o. iye mo ń láti lọ because mo ń lọ síbi tí wọ́n ti ń fẹ́ mi tí wọ́n ń fẹ́ bùkátà mi láti ìgbà tó ti bímọ kí n ṣe ẹ láṣọ òwò nígbà tí máa fẹ́ lọ́gìn wàá máa patán mọ́ látán ò ní látán. Ẹ ra máa. Ẹ ń bọ̀ látòde ni. Irọ́ ibi ni mo wà. Àlẹ́ wá gbé báàgì tó tó báyìí. Ẹ fẹ́ pẹ́ bí mi. Ilé mi. Mi bá lọ ọjọ́ mẹ́ta. Mi bá lọ ọ̀sẹ̀ kan. Mi bá lọ ọ̀sẹ̀ méjì ọkọ mi àbí. Ṣéyàwó ẹ̀ sọ fún ẹ pé òun mú ìyá òun. mi ò lè sọ pé o sọ fún mi bí mi náà ṣe wọ́n sí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi. Adékìní jí olú tó láti bí 3 days tí wọ́n ti kúrò nínú ilé. Ọdún obìnrin ló wá bá sí tó pè mí sílẹ̀ pẹ̀lú ọmọ nulẹ̀. Ọmọ tí mo bí fún ẹ. This is for you. Babe. Hey baby. Love you. I love you more. Ajá ò ní rè kí kolokolo rẹ̀ ò gbélẹ̀ kolokolo ò ní dà. Ọ̀kàrí.
Best Rector of the Year goes to a political puhaha, an economic candra. Make some noise for Very Dollar Daniel. You are leading your family, for me. Thank you. Are you sure you're ready for this? Get up, idiot! I transact with men. I am a realtor. So tí mo bá wá rí nǹkan mo lè act as ọkùnrin. Ọkùnrin jọ ọkùnrin náà dà. Ìwọ lọkùnrin. So mi ò lè sọ. Oh, lè sọ̀rọ̀. I clothed you and I feed you, so I call the shots too. Hello, pretty. Why are you crying? Another son of Jezebel. Ìyàwó rẹ. Ìyàwó rẹ wà bí ọkọ rẹ wà. Shane called you to smoke by any lounge the other day. Came in with your friend, you were crying. You said one guy gave you STI. Checking all your health records kò síbi kankan tó indicate pé ní epilepsy. Mo pé ìfẹ́ òtítọ́ ló ní sí mi. Ṣé o fẹ́ dúró sínú relationship kó máa sọ. You know I can't stand the backlash. So you want to be unhappy forever? So because of this, we need to pull out. Have you built our reputation again? Kí lẹ ṣe fún ọkọ yín gangan náà? Àwọn fídíòs yìí ń trendy. Fún mi náà. Tẹ́ bá wo comment ẹ lè wọ kọ́mà. Mo tún wojú ẹ báyìí inú newspaper náà mo tún ẹ̀rù ń bà mí àwọn èèyàn wò pé àbí ìkọ̀kọ̀ ṣe torí ojú wọn ṣe lè àti tún gba newspaper jà kọ́. Ó dùn mí pé òun newspaper yẹn wá ó mi kiri because mo gbọ́ jíìsì ẹ̀ bọ̀ mo ń find it difficult to believe pé kí ló wá dé ní newspaper. Ṣé ojú ọ̀sẹ̀ àwọn ọkọ̀ tó fọ́ọ̀dù ṣé orí ọjọ́ ìgbéyàwó yìí ọkọ̀ wọn ni mo kọ̀ wò because that man was such a gentleman. Wọ́n á wo bí tí yà ń jẹ lára ọkùnrin yẹn pé ìwọ tó kùnrin yìí àwọn ọmọ ìyá tó máa jẹ́ lé kò rẹ̀ ní sọfẹ́ níbo tó dẹ̀ ra ń jẹ ìyá lójú pálí. Broda yìí ìjọ tó ti fi àǹtí Biliki wọ́n ti sign registry báyìí làwọn náà ti sign death warrant ara because wọn ò lè yọ mo imagine níbo àǹtí Biliki gan ò lè gbádùn àǹtí Biliki ara ilé àǹtí Biliki ò lè gbádùn àǹtí Biliki ká tó wá aṣọ pọ̀kọ. Wọ́n á wò ó kankan in my own reason mo kàn ń wò ó ní ọkọ̀ kankan reason ìwọ̀n báyìí. Àǹtí Biliki náà èèyàn ni wọ́n living thing ni wọ́n ṣe náà living thing o so dára bá ṣe bíi pé wọ́n fẹ́ gẹ́gẹ́rẹ́ jìgẹ́ jọ torí Ọlọ́run báwo láti gbé báwo ni fọ́ọ̀mù lè yẹ ṣe máa rí lọ báwo ni ọkọ ṣe máa ṣọkọ máa kọ́kọ́ sọ pé excuse me ìgbádùn bákàndì lásán wọ́n lè fi fọ́ ojú ẹ̀ so mo wá imagine tó bá wá gbà pé ṣàrọ̀ra wọ́n tún ti mọ̀ ọ́ ṣé bá ṣáàjì ló ń ṣe ní àbẹ̀lú máa ń sọ orí ẹ̀ kó máa sọ̀rọ̀ fẹ́ kí mi tí ara bọ̀dá bá ti wà bóyá súnmọ́ mi tí bọ̀dá yìí bá sọ pé bóyá bí missionary ló fẹ́ ṣe àti choose option wọ́n máa kọ́kọ́ ná ọwọ́ báyìí pé kọ̀ọ̀kan wọn á mú option kò ní tọ́gì ni mà èmi from back are you bad akọ́kọ́ lò níta wọn máa tún gbà wọ́n imagine báwo ló ṣe yàtà. máa wọ̀ ọ́ kan imagination ló fẹ́ pa ẹ́ ó mọ nǹkan tá a máa ṣe jẹ́ cassette camera sílé wọn. káàlì owó bó ṣe ń lọ. ìwọ ló máa lọ set ẹ o. èmi wà ló fẹ́ wọ ẹ́ dúró. wọ́n fọ́ nítorí ṣé báyìí parí wedding tán bẹ̀ wá tó ń ṣe gbogbo ẹ̀ mo rò pé ó ti tán lára wọn nìyẹn. tán kẹ̀. àṣẹ àǹtí kò lè tán láyé wọ́n bí wọn mọ́ ni. bàbá gbà wọn lálejò náà fẹ́ wá kí wọn ní ẹ má bọ̀ because àbí ẹ wá kí wa first night wọn ló lè wa jọba yín pé kí ló ṣẹlẹ̀ àti ìkùnlẹ̀kùn ní òru bíi 2:30 yẹn èmi àti àwọn mi dẹ̀ ń múlẹ̀ fúnra lọ́wọ́ wọn ní kí ló dé ó fẹ́ kàn pa ni ó ń bá sùn bẹ́ẹ̀ ló ń pariwo bẹ́ẹ̀ mo ní matrimonial bedroom. ṣé bó ti kó lé wọn ṣé bó ti sanwó orí ẹ̀. mo ronú mọ́jú ń jọ ẹni pé kí lè lè wọ́n pa ọmọ mi láàrin mi lè ṣe ọkọ mọ́ a tún jí láàárọ̀ kùtù pé kí lọ múra pé à ń lọ bí iṣẹ́ o wàláì sọ pé tani mo pàdé lẹ́nu yàrá mi àǹtí Biliki ni tán yan nọ́fìlà. irọ́ ni o. nọ́fìlà lẹ́nu ọ̀nà. wọ́n yan nọ́fìlà lẹ́nu yàrá mi mo ní kí ló dé. wọ́n bá wa bá wọn salamu aleykum salam. lẹ́nu ọ̀nà yà kí ni. rántí assignment mo lọ fún recently. lọ́fíìsì. ká ní mo mọ̀ ní kí n ti mú yàwó mi dání. tó bá mọ nǹkan tí wọ́n fojú ẹ̀ rí gbogbo estate wa tó bá mọ nǹkan tó jẹ́ kán gba kíní sí ẹ̀sùn lórí nìyẹn. wọ́n pidán ìbá níwèé mi ní mi ní wálé padà. bóyá àǹtí yẹn ò lè change. ọlọ́wọ́ àti yàn lè ṣe wò ó orúkọ tó sọ yẹn máa parí máa dà bò mo bá délé mo bá kọ́rọ̀ fún wọn sí mi ní ẹnìkan bà orúkọ wa jẹ́ lẹ́nu wọn ní kí ló ṣe mo sọ fún pé òun ló sáré yá mi
lórúkọ ti yín òbóyè lórúkọ tèmi wọ́n á ní àwọn tí gbórúkọ mọ̀ sí mi wá dá mi lóhùn pé tó bá gbọ́ orúkọ òròbó àṣà òbó ma òbó ja òróbó jẹ òmó nsú òróbó mú òróbó pa. ibo lẹ́yìn náà ti máa ń rorúkọ wèrè tẹ́ ẹ sọ́ra ilé orúkọ ìlú wa ní ẹ. Jini bólẹ̀ jini bólẹ̀ ó ta jini bólẹ̀ iná lójú iná lẹ́nu táńtó pé náà wojú ẹkùn láì ṣáwó ó kúrò ní òkìkè ọjọ́ ẹ gbà wá o lọ́wọ́ Biliki ẹ gbà wá o lọ́wọ́ Biliki eléyìí màgá ó kúrò ní Biliki ó kúrò ní kí gbìyànjọ Biliki síbẹ̀ ṣe lè ṣe dálé dálọ́rùn mú ojúmọ́ kan ìwọ tọ̀tọ̀ ògbóná ẹ máa tọ̀ ògbóná ẹgbẹ́ o. ẹṣin kò tiẹ̀ ní bèrè sísá àgbókò tiẹ̀ níbi kíkan ènìyàn dára ó kù ìwà o.